الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. ونجي سيوتك إنه سورة ربيع الأول Hijra 1448 eléyìí tó ṣe déédéé ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹjọ miladi 2026 ní mọ́sálásí ńlá ìlú Ìbàdàn. A tẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe fúnra wa nípa ń tó yẹ kó jẹ́ ìgbàgbọ́ wa eléyìí tá a máa ṣàmúlò rẹ̀ láyé tí ó máa tukọ̀ wa pẹ̀lú ẹlẹ́dàá wa ti ṣe fẹ́ tá a fi di pé àpàdé ẹlẹ́dàá wa kọ́lọ̀ ó lè bá já sí rere láyé ń bí àti lọ́la gbẹ̀ngàn al-qiyamah. àti bá ọ̀rọ̀ débi pé à ń sọ nípa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti bí Allah azza wa jal ó ti ṣe fi ash-shari'a tó fi fún Ànábì wa sallallahu alayhi wa sallam. A sì dá inú lé bí ṣẹ̀ríà yìí bó ti ṣe jẹ́ pé ó kárí gbogbo nǹkan, kò fi nǹkan kan sílẹ̀ láì sọ nípa rẹ̀. Ẹni tó bá wá yóò bá rẹ̀. Ó rọrùn fún wa láti mọ nǹkan tí ṣẹ̀ríà kó sínú káwọn náà lè bàa jẹ́ ẹni tí ó máa ṣàmúlò rẹ̀, kó lè bàa jẹ́ sábàbí, kó lè bàa jẹ́ sábàbí dáadáa fún wa nílé ayé mi. Kó lè bàa jẹ́ sábàbí dáadáa fún wa nílé ayé ń bí àti lọ́la gbẹ̀ndà al-qiyamah. Àbùkátà kájáni tó ṣe pé afárá wa kalẹ̀ láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa ká lè bá alágbọ̀ọ́yé nípa rẹ̀. Torí bí èèyàn bá ṣe kọ́ nípa rẹ̀ sí tí èèyàn sì lágbọ̀ọ́yé rẹ̀ sí ni yóò ṣe jẹ́ ní tí ń rọ̀yàn lọ́rùn sí láti máa ṣe. Wọ́n ní tí a bá wo inú ṣẹ̀ríà yìí, a rí pẹ̀lú ẹlẹ́dàá wa ti fi hàn wá bó ti ṣe jẹ́ pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń lòpin àwọn ànábì. Ẹni tó ṣe pé nìkan tún ní wá mọ́ lẹ́yìn rẹ̀ kọjá ànábì tàbí ìránṣẹ́. Olúwa ti fi dídé tànábì sallallahu alayhi wa sallam sópin. Eléyìí ò tako ìgbà ànábì Isa alayhi salam ń padà bọ̀, torí pé nígbà táwọn bá padà wá, ànábì Isa ò ní padà wá lánàbì ẹni tá a tún máa tẹ̀lé lọ́tọ̀ yàtọ̀ síta ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Torí pé ń ṣe ní ànábì Isa wà tabi'an la matbu'a, lẹ́ni tó ń gan alára yóò máa tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kìí ṣẹni tó ṣe pé a máa tẹ̀lé lọ́tọ̀. Wọ́n fẹ́ kó ṣe pé ìgbà tí Ànábì Isa alayhi salam tó bá dé yìí, Allah yóò tún máa sọ iṣẹ́ kalẹ̀ fún gbọ́wọ́ màláìkà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò wá tabi'an la matbu'a, lẹ́ni tó ṣe pé ọ̀ngọ́ máa tẹ̀lé tà Ànábì Muhammad
sallallahu alayhi wa sallam. wọ́n bi al-Hafiz ibn Hajar rahimahullahu léèrè ǹjẹ́ tánàbí Isa alayhi salam tí wọ́n bá padà wá nígbẹ̀yìn ìgbà ṣé Olúwa Ẹlẹ́dàá wa yóò máa sọ iṣẹ́ kalẹ̀ fún wa bí? wọ́n ní bẹ́ẹ̀ ni, nítorí pé àpèjúwe kan ni nígbà tí anabi Isa alayhi salam tó bá ti padà Dajjal, Ya'juj wa Ma'juj yóò yọjú. lẹ́yìn tí Ya'juj wa Ma'juj tó bá ti yọjú, anabi Isa alayhi salam wọ́n tún dúró ń do pé àwọn ò dojú ìjà kọ wọn. Olúwa wa ránṣẹ́ sí pé àfún yín ní agbára àti ìkápá tẹ́ fi lè dojú kọ wọn, ṣùgbọ́n kó àwọn ẹrú mi, àwọn olùgbàgbọ́ òdodo kó wọn lọ síbi báyìí. Iṣẹ́ ni wọ́n fi ránṣẹ́ sí tí ó fi mà bẹ́ẹ̀. ṣùgbọ́n Ànábì Isa alayhi salam yóò wà nígbẹ̀yìn ìgbà lánàbì mí ọ̀tún lẹ́yìn tànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. torí ẹ̀ ní nígbà táwọn bá àwọn mùsùlùmí lákòókò gbàtà nàbì Isa bá kọ́kọ́ sọ̀kalẹ̀ dé, tó bá pa àwọn mùsùlùmí fẹ́ ṣe sọ̀lẹ́, al-Mahdi òun sì lẹ́ni tó fẹ́ síwájú wọn ṣe sọ̀lẹ́. Mahdi òdodo tí ń bọ̀ nígbẹ̀yìn ayé, t'Olúwa Ẹlẹ́dàá wa tí yóò mú kí ìṣedọ́gba kó kúnlé ayé gẹ́gẹ́ báwọn èèyàn ti fi àìṣedọ́gba kúnnú ẹ̀. òní ọ̀fẹ́ ṣe ìmáàmù fáwọn èèyàn. wọ́n ti wá rán Nabi Isa alayhi salam tí ń bọ̀ lọ́wọ́ sọ fún Nabi Isa pé ẹ̀yin ní kẹ́ wá síwájú wa. Nabi Isa sọ pé rárá, a lè síwájú yín, ẹ̀yin ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, àyà máa tò sẹ́yìn yìí ni ó fi tò sẹ́yìn al-Mahdi. òpin àwọn ànábì, ìparí àwọn àránṣẹ́, ẹni tí kò lè sànábì kan má tàbí ìránṣẹ́ kan tí ó wà lẹ́yìn rẹ̀ má láéláé, ọ̀nà l'Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Olúwa ní ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin. ìgbàgbọ́ gbogbo mùsùlùmí wọn náà ní kó Olúwa ló máa ń fẹ́ ni tó bá fẹ́, ló máa ń fi ń ṣe ànábì, òun ló máa ń ṣẹ̀ṣẹ̀ ni tó bá wù, ló máa ń fi ń ṣe ìránṣẹ́. kò sí ẹ̀sìn kan, kò sí díkìrí kan, kò sí ìgbára gbóná kan téèyàn lè ṣe tó lè sọ̀yàn dànábì. eléyìí ń tẹnu gbogbo mùsùlùmí kò lórí ẹ̀ tó fi dórí àwọn ẹni tí ń ṣe bídà. àwọn gán gbà pé kò sí báwọn ṣe lè ṣe bídà gbókun gbòdòdó tó lè sọ àwọn dànábì. ẹni wọn lè máa fira wọn jẹ oyè kan nínú bídà ọ pẹ̀lú ìgáwófò ni o, eléyìí kótóbò ni o, eléyìí kìnnìkan ni o, ẹni gbọ́ pẹ̀lú ìyá ànábì. torí pé gbogbo wọn náà gbà pé Allahu yastafi minal malaikati rusulan wa minan nas. Allahu máa ń ṣẹ̀ṣà ni tó bá fẹ́, ó máa ń fi wọ́n ṣe ìránṣẹ́ láti inú àwọn màláìkà, bẹ́ẹ̀ ló máa ń ṣẹ̀ṣà àwọn ẹni tó bá fẹ́, ó máa ń fi wọ́n ṣe ìránṣẹ́ láti inú àwọn èèyàn. tẹ́lẹ̀ ìbá yé wa báwọn, a jẹ́ pé ìgbàgbọ́ tiwa eléyìí tó dúró digbí tó sì rẹ́sẹ̀ walẹ̀ mú sínsín, òun náà ni pé kò lè sí ẹnìkan tí ó tún jẹ́ ànábì máa lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam títí dijọ́ gbẹ̀ndàl qiyama. bẹ́ẹ̀nìkan bá dánrú ẹ̀wò tó bá pera rẹ̀ bẹ́ẹ̀ àti mọ̀ kó purọ́ ni. kò lè jẹ́ bẹ́ẹ̀ àfikọ́jọ́ purọ́. ànábì sallallahu alayhi wa sallam wọ́n sì ti fún wa nírò wípé àwọn èèyàn gbọ̀n wọ́n yọjú lẹ́yìn àwọn tí kálukú ọmọ pera rẹ̀ lánàbì.
ṣùgbọ́n la nabiyya ba'di kò sí ànábì kan tí ó wà lẹ́yìn kò sí ànábì kan tí ó wà lẹ́yìn gbogbo aláti máa Musaylimatul kadhdhab Musaylima òpùrọ́ gbogbo oníkálukú tá a bá yẹ ìwé tá a fi dá ní mà táwọn olùmọ̀kọ tó ṣe pé tá a bá fẹ́ mọ̀ nípa lágbájá à ń sọ pé lágbájá kí ni tá a fi dá mà jù láyé tó bá sọ pé olùmọ̀ ni à ń sọ pé olùmọ̀ nípa tafsir olùmọ̀ nípa fiqh olùmọ̀ nípa alhadith abólùmọ̀ nípa èdè lárúbáwá abólùmọ̀ nípa kíni nítorí pé tẹ́ ẹ bá yàn nàna rẹ̀ tẹ́ yàn fún wa yóò di ká mọtírà tá a wà lọ tá a fi tètè rí nítorí pé àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n ṣiṣẹ́ fún tọ́pọ̀ ẹni tẹ́ ẹ gbọ́ olùmọ̀ ní nípa alhadith anítírà tá a ti wá wọn kàn àwọn tó jẹ́ olùmọ̀ nípa atafsir anítírà tá a ti wá wọn kàn alqira'at onítírà tá a ti wá wọn kàn àwọn tó jẹ́ olùmọ̀ nípa fiqh asọ̀pọ̀lùmọ̀ fiqh madhabu wo onítírà tá a ti wá wọn kàn ẹni tó jẹ́ olùmọ̀ nípa èdè lárúbáwá onítírà tá a ti wá wọn kàn ó kàn jẹ́ gbajúgbajà ni onítírà tá a ti wá wọn kàn oníkálukú ẹni tí ó jẹ́ àdàmà náà ní orúkọ rẹ̀ àti ti bàbá rẹ̀ àti ti bàbá bàbá rẹ̀ tabatulẹ̀ rí ti bàbá 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 rẹ̀ yọ̀ọ̀dà nítorí pé ó kọ́ ju ó kọ́ tèèyàn ẹlòmínà bá yàn jẹ irú ọkọ bàbá èèyàn ló kọ bàbá tiẹ̀ náà sẹ́wọ̀n kíkà tó dẹ́ni tí à ń wá mà á tún bùkátà láti máa ó kọ bàbá bàbá rẹ̀ nítorí wọ́n lè tàtà pínṣẹ̀ níbi ó kọ bàbá bàbá ó kọ bàbá bàbá àti ti bàbá àti tèèyàn ọjọ́ jẹ́ nǹkan náà pẹ̀lú ẹlòmíì ọ̀dà bàbá àgbà lọ́nkọ́ so níta fi máa ń dáhùn èèyàn mánu dáàfin ní síyàn mú fèèyàn lẹ́yìn bá ń ka tíra ẹni tí ń kọ tíra ọ sọ fún yín pé lágbájá yìí tí mo dárúkọ rẹ̀ nínú tíra mi yìí ẹ lè má gbókọ rẹ̀ rí òní lágbájá ọmọ tàmẹdùn ọmọ dóòlà abínibí báyìí ló sì bẹ̀rẹ̀ gbésí ayé rẹ̀ títí tó fi débi tó dé dúró bóòlù ń ṣe dáàmà ọ dáàmà látàrí pọ padà sídìí àwọn tíra táwọn èèyàn ọ wá lè fẹ́ sí mú nítorí pé ń gbà tán pé ní Muhammad ibn Ishaq ibn Ibrahim Muhammad ibn Ishaq ibn Ibrahim láwọn àwé tá a ti fẹ́ dáàmà Muhammad ibn Ishaq ibn Ibrahim wọ́n lè lọ bí rẹ́rẹ́ èwo là ń wá àdìkúta bá tún mọ́ kọ́ bàbá rẹ̀ àgbà wọ́n ní Muhammad ibn Ishaq ibn Ibrahim ibn Khalid ad-Dimashqi Khalid Dimashqi kò sẹ́ni tí ń bá jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn tí ń bá jókòó mẹ́ta àjẹpẹ́ ní tá à ń wá ni. tọ́ tábà wọn wá Musaylima gbogbo tíra tá a bá wá dé ní tí wọ́n fi dóun mà kì í so kọ́ bàbá rẹ̀ wọn ò fọkọ bàbá rẹ̀ dáàmú wọn ò fọkọ bàbá ńlá rẹ̀ dáàmú orúkọ ẹyọ kan tá a fi dáàmú náà ni al-kadhdhab òpùrọ́ Allahu akbar àmì tó kọ rẹ̀ gbàǹkọ̀dá bẹ́ẹ̀ ni bólúwa sí máa tẹ́ àwọn ọ̀tá rẹ̀ ká ọ náà ní bàbá o bàbá rẹ̀ náà sì jábọ́ bàbá kan ló bí òun náà o àmọ́ bẹ́ẹ̀ ń bá ń pè é pẹ̀lú kọ bàbá rẹ̀ àti ti bàbá rẹ̀ àti bàbá rẹ̀ gbogbo ẹ̀ kò lè já dàmà bí kẹ́ sọ pé kí ni al-Musaylima al-kadhdhab lọ́ba tán àti mẹ́ni tá a fẹ́ mú nù látàrí Abubakar radiyallahu anhu làwọn mùsùlùmí ti ṣekú pa òkúrọ̀ yìí àwọn mìíràn tún jáde tó fi dórí Mirza Ghulam Ahmad al-Qadiyani tọ́dá Qadiyaniya sílẹ̀ nínú àpèrà rẹ̀ lánàá bí òkúrọ̀ olú ẹlẹ́dàá wa tu fún nígbà tí òun àti olùmọ̀ nípa sunna wọn pè ní Thana'ullahi at-Tasturi tí wọ́n jọ wákò bàbá yẹn wá ní já ṣépè fúnra wa tó bá pè wọ́n lọ bá wà lórí irọ́ tó bá pè mí mọ́ bá wà lórí irọ́ ẹni tó jókòó nínú àwọn méjèèjì olú ẹlẹ́dàá kó ṣekú pa kọ́mọ́tún rẹ̀ míì kọ́tún kọ́ ọmọ yìí kò lè lórí kọ́mọ́ àfọwọ́rọ́ rí kú o kọ́mọ́ fọwọ́rọ́ rí kú bí àjàkálẹ̀ àrùn oníkọ́ pa bí kọ́ yí àgbẹ̀ kú kọ́ yí àgbẹ̀ kọ́ yà fún ma níjọ́ ṣẹlẹ̀ nu
bí Mirza Ghulam Ahmad Qadiani bó ti ṣe kúnnù ìgbẹ́ lọ́yà kù nítorí pé Olúwa Ẹlẹ́dàá kìí fi òdodo sílẹ̀ kọ́ra rẹ̀ kìí sì fi àwọn olódodo sílẹ̀ kọ́rọ̀ wọn kọ́kàn lọ lásán. Olúwa Ẹlẹ́dàá wa gbà pé eléyìí ló purọ́ ẹni tí ń pera rẹ̀ lánàbì láì já nàbì tó fẹ́ bẹ́sìn Allahu jẹ́ Olúwa kádàrá pé kó yàgbẹ́ kù ó ti ń dìde lọ yàgbẹ́ níbi tá à ti ń dáwọ́ tẹ́lẹ̀ ó lọ títí ọgbà bẹ́ẹ̀ má ó padà dẹni tí ń yàgbẹ́ sórí ibùsùn ó yàgbẹ́ síbẹ̀ títí tó fi kú ni. bẹ́ẹ̀ ni tíyẹn náà bá ti jókòó rọ kò sí ní tó Olúwa Ẹlẹ́dàá ò lè pé kó ṣẹlẹ̀ sí kò sí ní tí ò lè ṣẹlẹ̀ sí nítorí pé Olúwa alágbára ni lórí gbogbo nǹkan kò sànàbí mi mà lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni kò sí ìránṣẹ́ mi mà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam. nínú ẹ̀sìn àwọn oníṣọ́ọ̀ṣì àwọn gbàgbọ́ pé nínú oyè tí wọ́n máa ń fira wọn jẹ àwọn lè fìyàn jẹ oyè anabi lọ́kùnrin àbá anabi lóbìnrin torí ẹ̀ lẹ́sìn máa gbọ́ prophet àti prophetess so sẹ́rí gbogbo wọn fìyàn joyè inú táwọn mùsùlùmí tí wọ́n mú lọ́dọ̀ àwọn kèfèrí ni chọ́ọ̀chì náà máa fi àwọn èèyàn joyè báwọn ẹ̀rì jọ jẹ díkìn wọ́n jẹ díkínẹ́sì wọ́n wà ní kwaya ó lè di pastor ó lè di reverend ó lè di archbishop kó tó wá di pọ́lọ́ di pope nínú Islam kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀rì tí wọ́n bá tájẹ́tì olówó kan ládùúgbò láwọn àfáà táwọn fi lẹ́yìn jẹun wọ́n lè sọ pé àwọn fẹ́ fi yín jẹ agbẹ́sìnga ti mọ́sálásí àwọn bàbá àdínì ìyá súnà gbogbo ẹ̀ náà fẹ́ fi gbowó ni kò sí nínú Islam kò sáàjòyè kankan nínú Islam kókó tó ló wá ní kó mójútó nínú Islam wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin Olúwa rẹ títí tí kò fi dé gbogbo àwọn rọrùn ẹ̀tànjẹ burúkú owó náà fẹ́ fi gbà torí de eléyìí kò sànàbì kan tí ó dé ma lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà al-Qur'an ó tún fi hàn wá bó ti ṣe jẹ́ kó Olúwa Ẹlẹ́dàá wa kò lálàfiwé bẹ́ẹ̀ ni kò lálàfijọ nínú pàápàá rẹ̀ kò sí ẹni tó dàbí rẹ̀ nínú àwọn orúkọ rẹ̀ kò sí ẹni tó lè bá jẹ nínú àwọn àròyìn rẹ̀ kò sẹ́ni tá a lè fi nǹkan kan nínú ròyìn rẹ̀ ròyìn nínú àwọn ẹsẹ̀ rẹ̀ kò sẹ́ni tó lè ṣe nǹkan kan nínú tí ń ṣe torí laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dàbí rẹ̀ ń lọ bó olùgbọ́ ń lọ bó olùrí tẹ́lẹ̀ bá yé wa àjẹ́ pé ó yẹ ká lọ mọ̀ dájú sáká wípé Allahu táwa ń sìn kò lálàfiwé bẹ́ẹ̀ ni kò lálàfijọ má fira rẹ̀ wé Allah má sì fi nǹkan kan wé kó ọmọ bá tàtàrà bẹ́ẹ̀ kó di kèfèrí. Olúwa Ẹlẹ́dàá wa nínú pàápàá rẹ̀ kò sí ẹni tó rí bí rẹ̀ kò sí ẹni tó rí bí rẹ̀ nínú àwọn orúkọ rẹ̀ kò sẹ́ni tó lè bàjẹ́ àwọn ìròyìn rẹ̀ kò sẹ́ni tá a lè fi ròyìn àwọn sẹ́tí ń ṣe kò sẹ́ni tó lè ṣerú ẹ̀ nítorí pé qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. wọ́n bi Ànábì wa ni sallallahu alayhi wa sallam ròyìn Allah tó sọ pé ká máa sìn lónìí kan fún wa torí pé ní kálukú wa lámàrá wa lámà àwọn bàbá wa lámà àwọn bàbá ńlá wa lámà ìdílé àti ìran tá a ti wá ta ni Allah wa sọ súra yìí kalẹ̀ pé qul huwa Allahu ahad sọ fún wa pé ọ̀kan ṣoṣo ni Allahu samad ọ̀nà lọ́ba tó ṣe pé à ń ronú kàn ọba tó ṣe pé kò bùkátà ní kankan gbogbo nǹkan ló ń bùkátà rẹ̀ ńlọba tó ṣe pé kò nínú á ń bọ̀sibọ́sí pé yọ jẹun lam yalid kò bímọ wa lam yulad bẹ́ẹ̀ lẹ́nìkan ò bí wa lam yakul lahu kufuwan ahad
kò sì sẹ́nìkan tá a lè fi wé kọ̀lá láfiwé bẹ́ẹ̀ ni kọ̀lá láfijọ́ kan ó rí i pé ìwọ ìwé sọ̀kan èyí sì pé wọ́n nìkan báwò wọ́n sì lè jẹ́ wọ́n nìkan bàbá rẹ̀ tí wọ́n bí ọ ṣebírù rẹ̀ làwọn náà ṣebírù rẹ̀ ni bàbá rẹ̀ tọrọ tó fi bí ọ akramakumullah tọmọ ọ̀bájọ́rù bàbá tọmọ ọ̀bájọ́rù ìyá ọ̀pọ̀lọpọ̀ bàbá àtìyá wọn à ní ṣe sùúrù fọmọ pé káwọn dúró bì wọn ti fọ́ dànù kó tó di pọ́ wáyé ẹ̀rí pé ní ìsìn nígbà tó obìnrin bá diwọ́ disẹ̀ sínú tó máa ń lo àyẹ̀wò lọ́sípítù lọ́pọ̀lọpọ̀ lásìkò kan sásìkò kan wọ́n máa fi ẹ̀rọ tí wọ́n máa fi ya àwòrán tó wà nù wọ́n máa fi ya àlàáfíà ọmọ àwò àwọn dókítà yìí wá sọ pé ìyá tó diwọ́ disẹ̀ sínú ọmọ tẹ́ diwọ́ disẹ̀ rẹ̀ sínú ọpọlọ ni o ọpọlọ lélẹ́yìí tààrí abẹ́yìn náà wò ọpọlọ ni ìyá ni ọpọlọ báwo a'udhu billahi minash shaitani rajim ìran ìyá mi kò bọ́pọ̀ lọ́rí àkọ́kọ́ ni wọ́n jẹun ẹnikẹ́ni tó bá délé tó bá sọ fọ́kọ rẹ̀ wọ́n sì rọ aya fọ́tò wọn fi lé lọ́wọ́ ẹ̀yin ò ní dúró dìgbà tí ó tó bí ọmọ lọ́pọ̀lọ́ gbogbo ọ̀nà tẹ́ fi fọ́ ọmọ dànù lẹ́mọ̀ wá tó ń ti pé ojú máṣíìnì lè fọ́ ó lè má ríran ẹ̀yin máyé tí máṣíìnì sọ tó já sí rọ́ ẹ̀yin ò ní fẹ́ dúró de àti mọ òótọ́ àti rọ́ rẹ̀ ẹ ti fẹ́ fọ́ dànù wọ́n á sọ pé ọ̀kan ṣoṣo nìwọ ọ̀kan ṣoṣo báwò ànírú bàbá rẹ̀ nìwọ tí ó bá jẹ́ pé ò ní jọrú bàbá ẹ̀ ò sì ní jọrú ìyá ẹ̀ wọ́n ti fọ́ dànù kó tó wá sáyé lẹ́yìn náà ta ni wọ́n gbé dúró ta ló gbé dúró ìwọ gán alárò gbéra rẹ̀ dúró ó ń bùkátà ẹni tó gbé ọ dúró dábàá wá pé à ń ronú kàn kó o ṣe kíni fún wa ìwọ gẹ́gẹ́ bíi tani ìwọ tó yẹ pé ìwọ gan ò ń tiraka aláìní ni ọ ìyà burúkú ní ń jẹ ọ wá sọ pé o ò bímọ agbọ́pọ̀ tí ì bímọ àmọ́ sí wọn ò bí ọ tààrẹ nínà tí wọn ò bínú wa bíbí ni wọn bí ọ ẹnìkan wá dúró ìwọ náà dúró ẹjọ ń sọ òkò ebú síra yín àwọn ọ̀jọ̀gbọ́n wá béèrè pé ìwọ tó kéré yìí báwo ni ẹni tó dàgbà yìí jẹ́ sọ ó ní bàbá mi ni bàbá rẹ báwo ló ń bú báwo ó ní nígbà tí wọn lẹ́tọ̀ọ́ sí ká pọ́n wọn lé ńkọ́ kí ló mú wọn má lẹ́tọ̀ọ́ sí ká pọ́n wọn lé ẹbí wọn léèrè sọ fún mi lóúnjẹ àárọ̀ yìí abẹ́ gbọ́rọ̀ lẹ́nu ọmọ àgọ̀ bíbí tí wọ́n bí ọ̀n sí òtítọ́ bíbí tí wọ́n bí ọ̀n sí kò títọ́ ọ̀hún ni kí ló ń pè lóbi gan òbí kíni kékeré kúkú máa ń lóbi sí òpè ọ lóbi náà nítorí pé ìwọ èèyàn ni ọ gbogbo ẹranko gan lóbi tóbi torí ẹ wọ́n bí wa ni o sì lè sọ pé ẹnìkan jọ̀wọ́ kò sí jọ ẹni tó jọ pọ̀ jù ó rí i pé ńgbà tó ń bọ̀ ọdọkọ dúró ọkọ̀ dúró fún ọ ẹ tún lọ síwájú ẹlòmínà tún dọkọ dúró tí wọn gbèrú rẹ ni ọkọ̀ tún dúró fún náà pàtó wọnú ọkọ̀ àwọn tó lọ bá nù ọkọ̀ sí báwọn èèyàn bíi tiẹ̀ ni sọ ó tún mẹsìkẹ tọjú ọ̀pọ̀ tó bá wọnú ọkọ̀ tó rí pé gbogbo wọn ọjọ́ yàn ìwìn làwọn eléyìí ìlà ó túlẹ̀ bí mẹ́tò ọba dúró gan lè gbójú fèrèsé pé ojú má níbi. so irú wa pọ̀ torí de eléyìí Allahu azza wa jalla nìkan ní kò sẹ́ni tó dàbí ẹ̀. asọ́dún ní kí wọ́n máa sọ pé ta lórí bí mi asọ́dún burúkú tó sì jáde látẹnu ẹlẹ́nu rúnrún torí pé tó bá ronú wọ́n mọ̀ pé gbogbo àwọn ẹni tó ń sakọ sí un irú rẹ̀ ni wọ́n. Allah kan gbé nìkan ga jù ẹnìkan lọ ni gbígbé tó wá gbé nìkan ga jù ẹnìkan lọ kò túmọ̀ sí páwọn èsè irú rẹ̀ ni gbogbo èèyàn tó rí wọn ṣùgbọ́n ló wá kù kún ọ díẹ̀ ó ju tiwọn lọ ẹnìkan níjọ ẹnìkan lọ ẹnìkan ga jù ẹnìkan lọ ẹnìkan nípò jù ẹnìkan lọ kò pa ìṣerú ara wa ẹ̀mẹ́jà jẹ́wọ́ bá ṣe jẹ́ fúnra wa asọ́dún lásán ni tọ́ka tẹnu ẹlẹ́nu rúrùn jáde gbọ́dọ̀ jẹ́ oníkàmúkọ́ ọmọdé kọ́ ọ sọ bá ti ṣe jẹ́ fúnra wa bóò lọ jẹ́ ebi wọ́n lọ mọ bàbá télọ̀ abẹ́ẹ̀kọ́ tó sì lọ sí sùkúù tí ń bẹ lókè bọ́lá abẹ́ẹ̀kọ́ ìwọ tó ṣe pé ìgbà wo lo tó má fẹ́ lì má
ebi wọn náà ni ọwọ́ ni ẹ mẹ́jẹ ká sọ bá a ṣe jẹ́ fúnra wa asọ́dún burúkú ni nígbà tí ẹ bá ti jẹ́ páàgùn ẹgbẹ́ ogun ní òru gàlégàlé lẹ́yìn máa gbọ́ tí wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú irú kan náà ní gbogbo wa jàmá nítorí pé Olúwa dá wa léèyàn kò dá wa lẹ́ranko ó dá gbogbo wa ẹsẹ̀ láfínrìn ó dá gbogbo wa alórí lọ́rùn ó dá gbogbo wa amánúrò ó dá gbogbo wa anílàkàì kí wọ́n á nìtumọ̀ ẹ má jẹ́ ká sọ bá a ṣe jẹ́ fúnra wa asọdùn burúkú tọ́ta tẹnu ẹlẹ́nu rúnrún jáde tí ń fẹ́ ká máa pè ó ní tó wọ́n jẹ́ Olúwa Ẹlẹ́dàá wa nìkan ni kò sẹ́ni tó dàbí rẹ̀ laysa kamithlihi shay'un ó nìkan ló jẹ́ pé kò sí nǹkan kan tó dàbí rẹ̀ irú ọmọ èèyàn ń kọ́ ọ̀pọ̀ bó lọ́ba ní ẹni tó lówó pọ̀ bọ́lá lọ́ba ní ẹni tó lọ́lá pọ̀ bólóṣì bá ní ọ́ aláìní pọ̀ bọ́lá pé màlúù ní ẹni tó mọ̀ pọ̀ gbàgbọ́n ńlá ní ẹni tó lọ́lá pọ̀ torí di eléyìí gbogbo eléyìí ó mú ká pọ̀ tẹríba irú tiwa pọ̀ irú Allah òní kò sí bákan náà nínú bó ti ṣe jẹ́ pólú Ẹlẹ́dàá kò sírù rẹ̀ ya'lamu ma bayna aydihim Allahumma ti ń bẹ wájú wa wa ma khalfahum àti ń tó ti ṣẹlẹ̀ lẹ́yìn wa wala yuhituna bihi ilma àti wájú àtẹ̀yìn wa àti ń tó ṣẹlẹ̀ kún tó bí wa àti ń tó ṣẹlẹ̀ lẹ́yìn wa àti tí ń ṣẹlẹ̀ sí wa kò sí kan tó pamọ́ sí Allah ṣùgbọ́n wa a lè rọ kiri ká Allah ò ní mà pé a mọ gbogbo nǹkan pa Allah kò sẹ́ni náà kò sí ẹni náà bákan náà Al-Qur'ani yìí ó kárí gbogbo nǹkan ó tún fèsì fáwọn ẹni tí ń tako kádàrá àwọn ẹni tí ń tako kádàrá táwọn máa sọ pé kò sí kádàrá járe kádàrá wà ìdí nu tó fi jẹ́ pé Olúwa Ẹlẹ́dàá wa ó dá wa léèyàn ó mú káwọn kan ní káwọn kan má ní ó mú káwọn kan rí ó sì mú káwọn kan má rí ó mú káwọn kan mà ó mú káwọn kan má mà ó mú káwọn kan ga ó sì mú àwọn kan má ga nítorí pé kádàrá ni kádàrá kálukú ní bá yí ẹ̀yẹ wọ́n mọ méjì mẹ́ta tí bàbá màmá kan náà jọ bí ẹ jẹ́ ká tàkàrà wọn kọ́gbọ́n ẹnì pa àwọn ọmọ wọn lè jọ ní nǹkan kan náà papọ̀ wọn lè jọ dọ́gba nínú níní wọn lè jọ dọ́gba nínú àìní wọn lè jọ dọ́gba nínú mímà wọn lè jọ dọ́gba nínú àìmà bẹ́ẹ̀ l'Olúwa Ẹlẹ́dàá wa ṣe. nígbà tí ọ̀rọ̀ bá rí báyìí táwọn onílàkà ìbá jókòó tán bá rò yóò yé wọn yín pé àwa kọ́ là ń kọ kádàrá ara wa torí pé tó bá gbà wá àwọn bá ní ká kọ́ ọ́ kò sí tàbí ṣùgbọ́n kò ní sólòṣì kò ní sáláìní kò ní sáláìmà kò sì ní sí tálákà bẹ́ẹ̀ ni kò ní sí mẹ̀kúnnù oníkálukú wa ń kọ́ dáadáa làbá kọ́ fúnra wa kò ní sẹ́nìkan títí ó kù díẹ̀ káàtó kódà nǹkan kan ìbá tún ti sẹ́kù fẹ́ lómi torí pé tó ń kálukú wa máa ń kọ́ gbogbo ẹ̀ lọ́kọ̀ fúnra rẹ̀ kò ní jẹ́ kí nǹkan kan sẹ́kù fẹ́ lómi kò sí lọ́wọ́ wa nítorí wa kọ́ fún wa náà ni tí wọ́n kàn ju ká máa ṣàdúrà lọ ká máa bẹ Allah kọjọ́ já sí pé gbogbo ń tó kádàrá fún wa dáadáa ni táburú àtàìdá kò sí òṣì àìmà tí bá ń bẹ nínú tọkọ fún wa ọba yí padà sí dáadáa bẹ́ẹ̀ làwọn máa bẹ Allah ṣùgbọ́n kò sí lọ́wọ́ wa ó túmọ̀ sí pé ara àìmà ìní pé ìwọ ọmọbi tó lórí ti gbé yarí wọn náà bá lọ yan tiẹ̀ táwa ní yàn níbo la ti yàn ṣé wọ́n yàn fún wa ní àbáwá la yàn ẹ tún Yorùbá ń ṣe wọ́n yàn fún wa ní àbáwá la yàn Olúwa Ẹlẹ́dàá ló yàn fún wa Olúwa ló kọ kádàrá fún wa àwa kò kọ kankan nítorí pé tó bá fi sílẹ̀ fún wa pé ká kọ́ àbá tó wá mọ iye dáadáa ara rẹ̀ nìkan lọ́kọ̀ fún àpèjúwe kan ní wọ́n kó ráìsì wọ̀ Ìbàdàn yìí wọ́n wá jẹ́ tírélà 100
tírélà 100. tírélà kọ̀ọ̀kan iye ráìsì tó wà ń bẹ̀ wọ́n ní 3,000 ni wọ́n wá kó tírélà 100 wá. ìwọ ni wọ́n wá kó wá sọ́dọ̀ rẹ̀. wọ́n á sọ fún ọ pé bẹ́ẹ̀ bá ṣe rí ẹ sí ẹgbẹ́dẹ̀ o bẹ́ẹ̀ bá ṣe rí ẹ sí 3,000 àpò ráìsì ní bẹ́ẹ̀nu tírélà kan wọ́n sì kó 100 wá 3,000 times 100 kí ló jẹ́ 300,000 bags. akramakumullah níbi tọ́mọ èèyàn burú dé ó lè kó wálé ráìsì tí ò ní jẹ tátí èkó wàláhì ó lè kó wálé. tí àwọn ìyàwó rẹ bá wá pàkíyèsí pé ráìsì pọ̀ nílùú gan làwa gan jẹ ìfẹ́ kí wọ́n máa bá mi sọ̀rọ̀ burúkú wọ́n ní bí mo bá ti ṣe fẹ́ kí n ṣe nítèmi sì fẹ́ ni pé èmi àtẹ̀yìn nìkan ládàá ìsèjẹ. wọ́n á ní àdó ti bàjẹ́ ká tó jẹ́ tán ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ń pè àwọn ẹni tí máa ra ráìsì kan wá rà. La ilaha illallah. ráìsì tó jẹ́ 1,700 àpò ráìsì ní àpò kọ̀ọ̀kan. ẹ̀dàkùn èèyàn yẹn 300,000 adínyàkú fáwọn èèyàn àbá àdínkù ẹwọ́n ni àwọn èèyàn yóò kó ní pé ìníjẹ́ nìkan rí bẹ́ẹ̀. tí gbogbo ará àdúgbò bá ní ráìsì tárí káńsọ̀n jò ní mi báwa náà ni wọ́n fi sọ rí pé kẹ́pin fún wa pé kò ní dáa fún rọ níbo wọ́n ti sọ bẹ́ẹ̀. torí pé tara kálukú ni kálukú máa mà ènìyàn kì í sábà ru tẹlòmíì má tiẹ̀ nígbà tá a sì mọ̀ pé igi kan rí òsì tó lè dágbó sí ò lè dásẹ̀ mi ó bùkátà àwọn èèyàn yìí báwọn náà ṣe bùkátà rẹ̀ lónìí tó fi sọ́dọ̀ tiẹ̀ kí ló dé tó pín kárí tó bá fi sọ́dọ̀ ẹlòmíì náà lọ́la tí ọmọ kó ó ti fẹ́ fìlànà burúkú lé lẹ́nu ó náà ní pín torí di eléyìí bẹ́ẹ̀ náà ní kádàrà kápẹ́ wọ́n fi hàn wá iye dáadáa báyìí lọ́wọ́ kálukú ọmọ kọ́ fúnra rẹ̀ ẹ rí i pé kálukú ọkọ̀ gbogbo ẹ̀ fúnra rẹ̀ débi péjọ ọ̀sẹ̀lẹ̀ pé gbogbo ẹ̀ ni wọ́n ti kọ́ wọ́n náà ti kọ́ gbogbo ẹ̀ wọ́n náà ti kọ́ gbogbo ẹ̀ kí ló fẹ́ kọ́ kù sẹ́nìkan. àmọ́ Olúwa òfin hàn nìkan kan òun náà lọ́kọ̀ àkọọ́lẹ̀ bàbá rẹ̀ kọ́ máa ń tán kọ́ fún ọ ìwọ gan ọ̀ máa ń tán kọ́ fún bàbá rẹ̀ màmá rẹ̀ kọ́ máa ń tán kọ́ fún ọ ìwọ gan àìmọ̀kádàrá kálukú ló jẹ́ kárí ilé ayé gbé torí pé láti ìgbà tó máa ti wà nípò pé rákòrò làwọn kan bá ti gbé sọ́sódò láti ìgbà tó máa míì ti jáde láti inú ìyá rẹ̀ ní wọ́n bá ti jí gbé lọ ṣùgbọ́n àmọ̀kádàrá báwo a lè léyìí pẹ̀lú ìgbàgbọ́ Yorùbá pọ́nmọ́tà bí o alọ́wọ́ akẹsẹ̀jáyé rẹ̀ irọ́ lásán gbogbo ẹ̀ irọ́ lọ́ba dé irọ́ gidi lọ́ba dé ẹ sì rí tó ń ti pé irọ́ lọ́ba dé òun yóò bá fi àṣà àti ṣe rọ́yì wọ́n fi hara wọn lé màdébì kan ẹnì pọ̀ ọmọ tó bá ti bí láwọn aláwo wọ̀nyẹn láwọn ẹlẹ́bọ àwọn olóòṣà wọn yún tán láwọn lọ wọ akẹsẹ̀jáyé rẹ̀ babaláwo wá sọ fún wọn pé ọmọ ológo lọmọ yìí o ọmọ yóò ga yóò gbé orúkọ ìdílé yìí ga ṣùgbọ́n ìwọ kan òun náà ní gbogbo bí tọ́mọ yìí bá ń lọ láyé ẹ méjì ọmọ àdá lọ. tí àwọn Yorùbá bá ti gbọ́ bẹ́ẹ̀ ọmọ ti dẹni tó ti bẹ̀rẹ̀ sí ní lọ́tà wọ́n ní wọn lọ lógo àbí bí wọn ló gbókọ ìdílé yìí yọ ebi ọba sì dàgbà ní táwọn ti lu ọ̀npọ̀npọ̀ lórí kó ti kú dànù àìmọye tápè lólógo tó kó lọ sí ni wọ́n pè yàn ní agbowó rìn òsì ló ń gbé rìn so nítorí wọn bá kọ pé yàn jẹ ní ọjà ní kó ọmọ kádà rẹ nìkan ṣe mọ̀ pé ẹ̀yìn tó lù wá sọ yín di tó sọ yín dà
ní dáadáa àbókù díẹ̀ káàtó làwọn èèyàn ń kọ́ ààrín lórí ọ̀rọ̀ yìí. Allahu akbar, ẹ̀wọ̀n tó máa yí padà wá dà. Allahu akbar, ṣé pọ́nmọ́ yóò di èèyàn ńlá báyìí? Àbí bẹ́ẹ̀ kọ́ ní ṣe gbogbo aláyé bí ṣe máa ṣe wà nù. Tọ́ba ìpolówó ti fi hàn wá ẹ gbàgbé ẹ ń pélé ayé le ẹ gbà pé kò tí ì le. Tó gbígbé pamọ́ tó lù wá gbé pamọ́ ó fún wa láǹfààní àti rílé ayé gbé. Ní àárín ọkùnrin kan tó ní ìyàwó méjì mẹ́ta mẹ́rin tó bá sì pé kádàrá àwọn ọmọ àti tàwọn òbí bá hàn ní ilé wọn dàrú, ilé wọn dàrú. Ṣé mọ̀ pé eléyìí bímọ eléyìí náà bímọ, ó wá hàn sí wa wípé ọ̀kan nínú àwọn ọmọ tẹ́lẹ̀ yìí bí kò síbi tí wọn ò ti ní dàmà láyé, ọ̀kan nínú àwọn ọmọ tẹ́lẹ̀ yìí sì bí yóò lówó yóò kọjá ti Kọ́rúnà, ṣùgbọ́n gbogbo ọmọ tẹ́lẹ̀ yìí bí nínú ayọ́ anas lásán làwọn wà. Ṣé mọ̀ pé ẹni tó rí kọ̀ọ̀kan múnú àwọn obìnrin yìí kí ni wọ́n wè wọ́n làwọn dúpẹ́ fún Allah títa wọn ò tiẹ̀ gbé pátápátá, ṣùgbọ́n ẹni tó bí mẹ́rin tí ọ̀kankan nínú wa tí ò ní hàn tí ò ní jẹ́ nǹkankan kí ni kó wọ́n ṣe? Ṣé mọ̀ pé tí ọba tí ìgbàgbà jẹ yóò wá kàn yóò pọ̀kù bí tí gbogbo àwọn ọmọ eléyìí ó gbégbà torí àkókò méjì ọ̀jẹ̀ nu wa. Sọ ṣùgbọ́n Olúwa gbé gbogbo ẹ̀ pamọ́, kò sẹ́ni tó mọ kádàrá rẹ̀ nìkan, ìwọ gan alára ọmọ tara rẹ̀ nítorí bá wu Allah ló lè sọ́dà. Ẹ rí i pé gbogbo ìgbésẹ̀ tẹ́ gbé láyé tẹ́ fi jẹ́ lónìí ẹ̀ dágbé. Tó bá gbé màlẹ́nu kì í sẹ́yìn nìkan lẹ́ ń dá kọ́mà. Tó bá gbé kan lẹ ti kọ́mà pàtó kì í sẹ́yìn nìkan lẹ kọ́mà bẹ́ẹ̀. Tó bá gbé àkókò kan lẹ kọ́mà níbi pàtó kì í sẹ́yìn nìkan lẹ wà ń bẹ̀ ń gbà. Ok, ẹ sì jọ kọ́ pẹ̀lú àwọn èèyàn ọjọ́ yé yín bákan náà, kódà àwọn kan tó ń bẹnu wọn tó yé wọn jù yín lọ. Kí ló dé tí Allah ó sẹ́yìn bó ṣe ṣe yín tí ó sàwọn bó ṣe ṣe yín? Sọ̀rọ̀ pé àṣírí ni tó kó lu ànìkan lọ́mà. Aṣọ lẹ́ ń tà, ìwà tí wàá ní owó kọjá sísọ nídìí aṣọ tẹ̀ ń tà. Sọ̀rọ̀ pé aṣọ tẹ̀ ń tà ní ọjà tẹ̀ ń ti ń tajà ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń tà. Àwọn ẹni tẹ̀ ń jọ ń tà ẹ̀ pọ̀. Ẹ sì mọ̀ pé ọjà tẹ̀ ń tà yìí gan ẹ̀yin kọ́ lẹ ṣàdédé múra yín wá bẹ̀. Ẹ lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ni, ọ̀gá tí ń ṣiṣẹ́ ogún ọdún kó tó di pé ẹ̀yin wá kọ́ṣẹ́, ọ̀gá tí ń bẹ lẹ́nu pé tí ń lówó ogún ọdún kó tó di pé ẹ̀yin wá kọ́ṣẹ́. Ìgbà tẹ́yìn ọ̀wá dìde ọ̀gá tún padà wá gba ọjà lọ́dọ̀ yín tà. Ṣé tí kádàrá yẹn bá hàn sọ́gà tó bá jẹ́ mùmínì náà sí ọkàn rẹ̀ ó balẹ̀ sí kẹjọ ńlọ? Olúwa Ẹlẹ́dàá wa gbé gbogbo àṣírí ìpamọ́. Ìyẹn ni pé gbogbo ọ̀nà táwọn èèyàn gbà láyé tán fi jẹ́ tí wọ́n jẹ́ wọn kì í dábẹ̀ tọ̀, ṣùgbọ́n Olúwa ló máa ń gbé ẹni tó bá fẹ́ ga lórí ẹlòmíì. Yóò rẹ eléyìí sílẹ̀ yóò gbé eléyìí ga káyé ó lè bá a ṣe é gbé. Tí gbogbo wa bá ga bákan náà ayé ò ní ṣe gbé o, ayé yìí ò ní ṣe gbé. Ta lẹni náà tí ọba máa bá wa kọ́lé? Tí gbogbo wa bá jẹ́ pé a lówó bíi Kọ́rúnà a sì lè pàṣẹ fúnlé kọ́kọ́ra rẹ̀. Olówó nìwọ̀n náà, olówó lèmi náà, mọ́ alọ́ba ń kọ́lé pé ṣé ẹwí ni àbọ̀ jábọ́ àbórí yín ò pè? Kíta ni wọ́n bá ta ni kọ́lé? Ambọ̀sibọ́sí káwọn kan máa kó lẹ̀ tá ń dà sí títì. Ẹni pé àwọn ń kó àwọn ọlọ́mọ wọn pé Allahu Akbar, mo dúpẹ́ ìwọ Allah tí ò ṣe tèmi lápọ́pọ́tà máa tan rẹ̀ jẹ. Ó rí pé bó ṣe ń kó inú tí ọba jẹ inú rẹ̀ ó máa dùn ní pé ó ti ẹ̀ dúpẹ́ fún Allah ẹnìkan ní orí yìí ṣe. Allahu Akbar, tí Allah ọba ṣe bẹ́ẹ̀ sẹ́rù pé ilé ayé ṣe gbé ni kò ní ṣe gbé. Ọmọ nínú wa ẹni tó yẹ pé ó ti tọ́dún 5 kẹ́yìn tó ti fọwọ́ ara rẹ̀ fọṣọ rẹ̀ báyìí. Kí ló dé? Ó lóun ò lè dá fọṣọ mọ́, kò ní mọ́. Owó ló ń jẹ́ báyẹn, owó ló ń jẹ́ báyẹn. Kò ní mọ́. Ìyàwó rẹ̀ bá nà ìyàwó wọn yóò fọṣọ. Alágbàfọ̀ tó ń bá wa fọ̀ ṣé òun náà fẹ́ fẹ̀yìntì ni?
òun náà fẹ́ fẹ̀yìntì ọ̀dà tí wàá pé gbogbo àdọ́gbadọ́gba tani ọmọ bọ́ fọṣọ ẹ tún kó aṣọ ẹ sọ pé wo bí aya yẹn o epo kan bẹ́ẹ̀ o kẹ fọkàn máa o mo rò pé yé yín la ilaha illallah olóòmọ ókè sà mo ti bọ́ sà lórí èlò sọ tí Allah bá gbá àwọn kan ga lórí àwọn kan bóòlù ń ṣe rò pé ó lè ṣèṣe nísìn agbéra à ń bọ̀ látọjọ́ à ń lọ Dùgbẹ̀ bọ́ọ̀sì tá a wá wọ̀ ọmọ èèyàn tán bíbí tiwa wọn ló ń ṣàgbèrò ó ń pèrò sọ́kọ̀ ó ní dúgbẹ́dúgbẹ́dúgbẹ́ 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 wọ́n wá ń wò pé kéèrè àwọn nìyọ́ rẹ̀ ọ̀gá kọ̀ọ̀gọ́ gbẹ ó kọ́kálẹ̀ ní ọgbà kọ̀ǹdọ́ rẹ́gbẹ̀rẹ́gbẹ́ subhanallah tẹ́ ẹ bá wò láti ìgbà tó láti bẹ̀rẹ̀ ṣẹ́ títí tí lè sùn ènìyàn ní ọgbà tó wọn bá ṣe ó lè jẹ́ pọ́nà àtijọ́ rẹ̀ ò ní sí tí Allah ọba ní kọ́ máa bó ṣe máa tani ọba máa ṣe kò lè ṣeé ṣe kẹ́ni tí ó ń wakọ̀ kó máa wakọ̀ kó tó jẹ́ pé lákòókò kan náà olóòtú máa pèrò sọ́kọ̀ ọ̀kọ́ gbà kan mọ́kàn lọ́wọ́ ó lè fi mọ́tò báyà akramakumullah Allah ò ṣe bẹ́ẹ̀ káyé ó lè ṣe gbé ni tí ọba ṣe bẹ́ẹ̀ ayé yìí ò ní ṣe gbé torí ẹ̀ olúwa ló ń ṣe bẹ́ẹ̀ liyattakhidha ba'dukum ba'dan sukhriya kápá kan lè bá a máa lu apá kan kápá kan lè máa ṣiṣẹ́ fún apá kan tí ọba jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n tó gbogbo ala nídọ́gba wallahi ayé ò ní ṣe gbé tí gbogbo abá sì ya kùsẹ̀ tàbí olóṣì ayé ò tún ní ṣe gbé torí di eléyìí kádàrà ń bẹ o kádàrà ń bẹ olú ẹlẹ́dàá lọ́kádàrà káwọn kan jẹ́ mùsùlùmí lọ́kádàrà káwọn kan jẹ́ kèfèrí mọ́rù káwọn kèfèrí yẹn wọ́n ní làákàyè o wọ́n ní làákàyè kọ̀ọ̀kan ṣiṣẹ́ lọ síbi tó dáa ni ìjọ wo ni làákàyè wọn tó ṣiṣẹ́ lọ síbi tó dáa èyí tó lu abá ràn lọ́wọ́ tó bá gba Islam yóò mọ̀ wá pe àkíyèsí ara rẹ̀ pé níbo mo fi làákàyè sí tẹ́lẹ̀ ó wà ń bẹ̀ ò ló dáadáa ni torí ẹ̀ ẹ má rò pé àwọn náà wọ́n àti gbọ́n pa Islam o ẹ sì má rò pé gbogbo kèfèrí tẹ́ rí yẹn kò ronú sí Islam ó sì mà dájú sákápò lódodo ṣùgbọ́n Allahu kádàrá pé yóò di mùsùlùmí òun náà yóò máa ṣe bí kó wọn wọnú Islam kó wọn wọnú Islam kó wọn wọnú ẹ̀ yóò ṣe kùnú ìwọ tó lù wá ràn lọ́wọ́ ìwọ nìsín tó máa ń wo ìtàn ayé rẹ̀ o lè mọ ìrántí pọ́jọ́ kan wárí tẹ́nìkan fi ọ sí pípọ̀ gba Islam ọkàn bára rẹ̀ nù Islam náà bóyá Olúwa tàtàrà bàbá rẹ̀ ó fi ṣàánú rẹ̀ nítorí pé mùsùlùmí ni bàbá rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó wá ti bá bàbá màmá rẹ̀ mùsùlùmí insha Allah ọ̀rọ̀ wọn lọ́rùn láti jẹ́ mùsùlùmí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní kullu mawludin yuladu ala al-fitra gbogbo àwọn ọmọ tá à ń bí ńṣe là á máa bí wọn lórí àdámá pé wọn ó sì ẹ̀sìn òdodo fa abawahu yuhawwidanihi aw yunassiranihi aw yumajjisanihi ṣùgbọ́n bàbá àtìyá rẹ̀ àwọn ni wọ́n sọ dẹlẹ́sìn Yahudi àbí wọ́n sọ dẹlẹ́sìn Nasara àbí wọ́n sọ dẹlẹ́sìn Majusi àwọn tí wọ́n máa bọ̀ náà. Ànábì sallallahu alaihi wasallam ní àpèjúwe rẹ̀ ó dàgẹ́ bí ràkúnmí tí máa bí máa jẹ màá lọ́mọ tí ó pè ní gbogbo oríkè yóò bí ọmọ tí ó pè ní gbogbo oríkè tí ó dáa. Hal tahussuna fiha min jad'a tẹ́ ẹ máa kíyèsí pé ọmọ kan bẹ tí ràkúnmí bírí tó gé lóríkè kà kò sí gbogbo ọmọ tán bá bí ẹ̀rí pa àwọn ọmọ tó pè ní ẹni rí pọ́ gé létí ẹni rí pọ́ gé mú ẹni rí pọ́ dá lẹ́sẹ̀ ẹni rí pọ́ ọ̀rọ̀ lápá ṣùgbọ́n ta ni ó padà mú ọ̀rọ̀ lápá ìyá wọn ni o ta ni ó padà mú dá lẹ́sẹ̀ ìyá wọn ni torí pé tí ìyá lè ṣe ọmọ ò lè ṣe ṣùgbọ́n mo ò ní fẹ́ rí ìyá pé ìyá ń gorí òkè
ìyá ń borí gègéle ìyá ń borí àpáta ọwọ́ adánìkan fílẹ̀ pé ìyá òní kọ́ máa ṣe bẹ́ẹ̀ yóò máa gbátẹ̀lé ìyá rẹ̀ ni títí tó wọ́n fi débi tó ti yọ tó bá sì yọ ẹsẹ̀ lè dá talákọ̀ọ́dá lẹ́sẹ̀ ìyá rẹ̀ ìwé ṣe dúró níbi tọ́mọ bá wá bọ́ tí ò ti ní yọ̀ ṣubú bẹ́ẹ̀ làwọn òbí rí sáwọn ọmọ ẹ rí i pé Allah ṣàánú alátara àwọn òbí wa lọ́pọ̀lọpọ̀ àwọn òbí tó ń bùn àwọn òbí tó ń pè wọn lágbọ̀ọ́yé o àwọn òbí tó ń pè lólódò o àwọn tí kọ́kọ́ nípìnlẹ̀ kan ká tún wọn ṣe lókù kìí ṣe èbú ó rí i pé látara wọn kòkò dúdú wọn yọ mẹ́kọ̀ọ́ funfun tiẹ̀ jáde ìwọ lè má rántí pẹ́nìkan pè wọ pàtó gba ìsìláàmù rí torí pé o ti tàtàrà bàbá rẹ o ti di mùsùlùmí akramakumullah àwọn kèfèrí tẹ́rì ń ó wu Allah fún ọjọ́ kèfèrí ni ó wù qadaran wa kawna ní àkọọ́lẹ̀ tí kìí yẹ àmọ́ wù qadaran wa shar'an lákọọ́lẹ̀ èyí tó jẹ́ ti ṣẹ̀ríyà pé kí wọ́n di mùsùlùmí òfin ṣẹ̀ríyà wa sọ fún wa pé tó bá wu Allah kí nǹkan kan ṣẹlẹ̀ ní kádàrá ti ṣẹ̀ríyà ajẹ́pọ̀lù wa nífẹ̀ẹ́ sí nǹkan kìí ṣe dandan ní kọ̀sẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe nífẹ̀ẹ́ sí kí Fìràhùnà àti Hámánà àti Kọ́rúnà àti Nàmúrúdù kí gbogbo wọn gba Islam qadaran wa shar'an ìdí nu tó fi rán nàbì sí wọn àmọ́ qadaran wa kawnan ní kádàrá tí èyí ẹ̀ kò fẹ́ kọ́ gbà ìdí nu tí Fìràhùnà fi kú ní kíni kèfèrí Kọ́rúnà kèfèrí Hámánà kèfèrí Nàmúrúdù kèfèrí Abu Jahal kèfèrí Abu Lahab kèfèrí torí ẹ̀ kádàrá ni mọ wàá sakọsí kádàrá tọba sakọsí kádàrá wàláhi ó lè fìdí rẹmi kádàrá kọjá téèyàn lè sakọsí bó wọn máa ṣe sakọsí kádàrá pé àwa akọjá bẹ́ẹ̀ ìran mi ìpele mẹ́ẹ̀ẹ́dógún mùsùlùmí làwa pọ́kànnù tí wọ́n wá di kèfèrí gbàgbé ẹ̀ ń sakọsí kádàrá nù wàá gbà kólúwa méjì agbàgbàkúgbà akramakumullah á máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Allah ló ṣàánú wa o àgbọn tẹlómi o àlóye tẹlómi o kí Allah tó fi Islam ṣàánú àwa torí ẹ̀ gbogbo alájọ gbódodo gbogbo akájọ tẹlódodo gbogbo aná ń ṣàlàyé fún ìṣe gbogbo alákọ ìhà kan náà ṣàlàyé tá à ń gbọ́ Olúwa Ẹlẹ́dàá wa ó ní man yasha Allahu yudlilhu ẹni tí Allahu bá fẹ́ Allahu ṣì lọ́nà Olúwa dákun má ṣì àwa lọ́nà ẹ mọ̀ pé tí Allahu bá fẹ́ kí nǹkan kan ṣe àṣẹni kun fayakun kun káfàtì nù ní ẹni ó rí báyìí yóò rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó bá wo Allah ó máa ń ṣì lọ́nà wa man yasha ẹni tó bá sì wù yaj'alhu ala siratin mustaqim Allahu kọ́ máa bẹ lórí ojú ọ̀nà tó ń nà gàrà Olúwa dákun má yí wa padà sáìdá kádàrá ni torí ẹ̀ àwa lè pè yàn sẹ́sìn Islam alágbára àti sọ̀yàn di mùsùlùmí a lè pè ọ́ wá sì di sunna alágbára láti sọ ọ́ dẹni tí ń tẹ̀lé sunna a lè pè ọ́ ike kọ́ mọ́ ya kèfèrí alágbára láti mú ọkọ̀ òǹdí kèfèrí a lè pè ọ́ kọ́ ọ̀pá ìṣẹ́bọ̀tì alágbára láti mú ọkọ̀ òǹdí ìṣẹ́bọ̀ ọ̀rọ̀ lásán làwọn alágbára ẹni tó lágbára láti pé kó o di nǹkan báyìí kó o sì di onítàní Allah kódà agbára kò sí fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí ìbàjẹ́ pẹ̀lú rẹ̀ wà fún yín Abu Talib kò ní kú ní kèfèrí o tó bá kéré agbára ń bá wà fáwọn anabi Allah bàbá anabi Ibrahim alayhi salam kò ní kú ní kèfèrí ọmọ anabi Nuh alayhi salam kò ní kú ní kèfèrí ìyàwó anabi Nuh àti ìyàwó anabi Lut wọn ò ní parun pẹ̀lú àwọn tó parun gbogbo agbára yóò sì fẹ̀yàn
torí à ń pè léyìn ní hidayatu tawfiq, ìfinimànà tí kò ń gẹ́ ta ló lágbára rẹ̀? Allah. ìfinimànà tàlàyé ńlọ́wọ́ fáwọn ànábì, iná làwọn olùmọ́jogún lọ́dọ̀ àwọn ànábì. ànábì máa ń ṣe àlàyé fún yàn débi wípé o ò lè sọ pé ń gbọ́, o sì lè sọ pé kò yé mi. kí ló fà á tó fi jẹ́ pé n tó ṣe fún ọ là ń pè lálàyé? ó sọ ó yé àlàyé nù nítorí wàá fànàbì nù. àmọ́ pé ẹ̀yin yóò wá di mùsùlùmí, wọ́n sì di mùsùlùmí láéláé, kò ságbára rẹ̀ fànàbì kan. àkọọ́lẹ̀ tọ́lá ọba kọ àkọọ́lẹ̀ pé yóò di mùsùlùmí, kò sẹ́ni tó lè ní kọ́mọ́tì. tó wá sì kọ àkọọ́lẹ̀ pé kèfèrí lèèyàn ọ̀yà, kò sẹ́ni tó lè ní kọ́mọ́sì kèfèrí. kádàrà ń bẹ. torí ẹ̀ àwọn ẹni tẹ́ rí ní kèfèrí àkọọ́lẹ̀ kí á lóde tá à ń pè wọ́n bóyá àkọọ́lẹ̀ mi ń bẹ pé wọ́n padà di mùsùlùmí. ẹ̀yin tẹ́ ń ṣe ìsìláàmù àkọọ́lẹ̀ ni, kí ló dé táwọn kèfèrí náà yọ ẹ̀yin náà lẹ́nu pípé kẹ́ wá ṣe tàwọn? àwọn náà ń wò pé bóyá àkọọ́lẹ̀ kan bẹ tí ó padà yí pé ẹ̀yin náà fi ìsìláàmù lẹ̀ ẹ́ di kèfèrí. gbogbo ẹ̀ ní sẹ́ àbí ọ̀sẹ̀? gbogbo ẹ̀ ní sẹ́. ẹ̀yin mẹ́yẹ èèyàn lójoojúmọ́ tí wọ́n ń jáde kéde páwọn fẹ́ di mùsùlùmí níbi tí wọ́n ti ń ṣẹbọ sí Allah tẹ́lẹ̀, tọ̀gátọ̀gá gbogbo wọn sọ pé àwọn fẹ́ di mùsùlùmí. ilé ẹ̀gbọ́n ẹ wá bá wọn wo kíbla rẹ̀, àwọn fẹ́ yí padà sí mọ́sálásí. àìmọye tó ti ṣẹlẹ̀ lókè pẹ̀ yìí. ọ̀pọ̀ àìmọye àwọn tẹ́tẹ́ mùnáfíkí náà nínú àwọn mùsùlùmí wọ́n sọ pé àwọn náà ṣe ìsìláàmù má, táwọn náà ti fi lẹ̀kẹ́ lẹ́bọ sọ́rùn. gbogbo ẹ̀ náà àkọọ́lẹ̀, ṣùgbọ́n àwọn fi ń dá yín lójú ipò ẹnìkan ò sí tó ń ti pákọọ́lẹ̀ wà tí àkọọ́lẹ̀ tiẹ̀ tí ó wàá ṣẹ lórí pé mùsùlùmí ni ó di kèfèrí àfi kó jẹ́ pé ńgbà tó lọ ṣe ìsìláàmù tẹ́lẹ̀ náà ọmọ tá ń pè ní ìsìláàmù. eléyìí ni òdodo, torí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu mùsùlùmí ni ó di kèfèrí ẹ̀dàkùn ẹgbẹ́ sẹ́gbẹ́ kan tẹ́lẹ̀ náà sọ ọmọ tá ń pè ní ìsìláàmù yẹn. àpèjúwe kan ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó pé ọdún kẹfà tó ti ṣe hijira sí al-Madina. Ànábì wa lálàlà wípé àwọn lọ sí umra, àwọn fárí ẹni tó gẹrígẹrí, àwọn sì padà wá sí al-Madina. Ànábì múra umra, gbogbo sàhábà tẹ̀lé. ó kù dẹ̀dẹ̀ kún ọwọ́ Mẹ́kà ní Ju'rana. àwọn kèfèrí Mẹ́kà wọ́n dá wọn dúró, wọ́n láàánú jẹ́ kẹ́ wọlé. oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀, ṣùgbọ́n nígbẹ̀ngbẹ̀yìn wọ́n padà ní àsọyípọ̀. àsọyípọ̀ yìí wá dá lórí àwọn nǹkan tí ń bọ̀ yìí. ikú wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àní gbà kó ṣe umra lọ́dún yìí, ó padà wá lẹ́ẹ̀míì. tó bá sì wá lẹ́ẹ̀míì yìí àti wá àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹ̀ ní mú nǹkan àjà lọ́wọ́. nǹkan tó ní ní àjò máa fi dáàbò bora rẹ̀ nìkan lágbàkẹ́ gbé lọ́wọ́, òun náà ní dà. tó bá sì dé àfún yín níjọ́ mẹ́ta tẹ́fì ṣe umra yín, tẹ́fì padà síbi tẹ́ ti wá. àwọn awọ ọjà balẹ̀, kò ní sógun mọ́ láàrin wa pẹ̀lú yín, kò ní sọ́tẹ̀ mọ́ fọ́dún mẹ́wàá. eléyìí là ń pè ní aránṣẹ́ tó hàn gbangba tó lù wá ṣe fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kì í ṣe gbígba Mẹ́kà wọn ni wọ́n ń pè ní al-Fath. eléyìí gangan ni wọ́n ń pè ní al-Fath, torí pé ń tó ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí àtijọ́ náà ní Islam ti tàn ká. torí ẹ̀ nǹkan míì àwọn lè máa wò kó ṣòro kọ̀ rọrùn láti gbà kọ́yọ́ pé bẹ́ẹ̀ làǹfààní wà. rubba darratin nafi'a. ọdún mẹ́wàá kò ní sí jàmù, àwọn ọmọ pé ràn lọ́wọ́ ńlá ní fẹ́sìn Islam. ṣùgbọ́n láàrin ọdún mẹ́wàá yìí gbogbo ẹnikẹ́ni nínú ẹ̀yin mùsùlùmí tó bá sádi wá ní Mẹ́kà wípé òun fẹ́ dọ̀kan nínú wa, alẹ́tọ̀ láti tẹ́wọ́ gbà
ẹ̀ sì lẹ́tọ̀ọ́ láti wá jàjàgbá padà. Amẹ́nìkẹ́ni tó bá sá nínú tàwátàwá Mẹ́kà yìí tó sá di ẹ̀yin mùsùlùmí pé náà fẹ́ di mùsùlùmí bíi tiyín, alẹ́tọ̀ọ́ láti wá gbà padà, ẹ̀ lẹ́tọ̀ọ́ láti fà á wípé ká má gbà padà. Jàmáà, sábòsí náà àbí sábòsí tó hàn gbangba. Irun tẹ́ fẹ́ bá fi ṣe yín iná àwọn ẹ̀tọ́ inú fi ṣe wà bóò ní tiwa ṣe gbọ́dọ̀ bọ́dì sọ́dọ̀ yín táwọn gbọ́dọ̀ bá títí yín bá bọ́dì sọ́dọ̀ wa àwọn gbọ́dọ̀ bá àfi ká túlẹ̀. ọ̀rọ̀ yìí ṣe àwọn mùsùlùmí bákànbàkàn ìdàpọ̀ ó lé èèyàn ń bọ̀ kó ń di mùsùlùmí ká lè mùsùlùmí wa lò náà tó fẹ́ di ẹni tí wọ́n mọ̀ bọ́ láàtà wọ́n mọ̀ bọ́ òòṣà wọ́n mọ̀ bọ́ mànáàtà wọ́n tẹ́wọ́ gbà pé you are highly welcome. àwọn sàhábà kò bá wọn láàmú Ànábì wa fura wọn ní kí lè gbà mí sínárì ìránṣẹ́ Allah ni ọ ṣe wàá rò pé ń sìn yín lọ́nà ni sẹ́ni pé mo lè ṣe nǹkan kan tí ò jó òdodo ọmọ náà mọ nǹkan wà ńlẹ̀ yìí náà ni. Ànábì sallallahu alaihi wasallam kò sẹ́nìkan tí Islam yóò jókòó sí lẹ́mìí tí ó fi ilẹ̀ tẹ́lẹ̀ náà. Kọ́lá òdodo ni láàrin àwọn kọ́lá kò tó ọdún mẹ́wàá bá ọ láàrin ọdún kan sí méjì ní gbogbo nǹkan yí padà. Ó sú àwọn kèfèrí torí pé àwọn ọmọ wọn àwọn ní fi Mẹ́kà lẹ̀ tán wá Mẹ́dínà pé àwọn fẹ́ di mùsùlùmí àwọn fẹ́ di mùsùlùmí àwọn fẹ́ di mùsùlùmí àwọn fẹ́ di mùsùlùmí wọ́n ò rí ẹnìkan báyìí nínú àwọn mùsùlùmí tó lọ Mẹ́kà pọ̀ fẹ́ di kèfèrí. Ẹ wá wo ń tọ́ ṣẹlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam kì í yí àdéhùn tá a jọ ní pẹ̀lú àwọn ará Mẹ́kà òun náà ní pé àwa á lè gba ẹnìkankan nínú yín kọ́mọ́ bá dàbí ìgbà tá a yí àdéhùn Mẹ́kà náà lẹ́rọ dúró sí ẹ dúró síbẹ̀ pẹ̀lú ìsìláàmù yìí a tún padà sọ́dọ̀ àwọn kèfèrí láìláì àlè padà bẹ̀ àwọn kan lọ wá àyè kan ní láàrin Madina sí Mẹ́kà tọ́jú ojú ọ̀nà táwọn Kùráíṣì wa tún máa gbà fún ní àjò káràkátà wọn wọ́n bá sọ̀bẹ̀ dìlú gbogbo tó bá ti fẹ́ gba Islam àwọn bá ní ibi tí ànábì fẹ́ ká máa dúró ní ànábì ọ̀sọ́ fún wa o ibẹ̀ bá tún di pé kún ibẹ̀ ó di pé kún àwọn kèfèrí ò lè gbọ́dà kọjá má lálọ́ àbọ̀ ọ̀hún ọba nípa àwọn ọmọ rẹ̀ tálọ́mà mi tí ń bá ń pè síbẹ̀ ní ẹni ká mọ́ gbà wọn bàbá gbà wọn á lè ká wọn lọ́wọ́ dì àbí ẹ̀kọ́ ni náà ẹ̀yin ẹni ká àgbọ̀dọ̀ gbẹ́ni kankan tó òmìnira sí ni wọ́n bá fi kàtà dúró sí. Àfà èyí tún dégun ẹja sí wọn lọ́rùn àwa rẹ ẹnìkan báyìí nínú àwọn mùsùlùmí tó lọ tó lóun fẹ́ di kèfèrí ẹ náà sọ pé àpò rí bẹ́ẹ̀ láwùjọ tiwa wọ́n bá wa lọ́kàn jẹ́ ipa ọmọ mùsùlùmí lónìí ẹlòmíín kò ti gbà fá òun dájú gbọ́ ti fá òun náà yóò máa kí Ògún òun yóò máa kí Ṣàngó òun yóò máa kí èṣù lọ́ọ̀lù ó kiri èkó ọ̀bẹ̀lẹ́kùnsùnkún ìwọ ọmọ mùsùlùmí ẹ̀yin lẹ́yìn pẹ̀lú ọmọ mùsùlùmí tẹ́lẹ̀ lẹ́gbọ́ wa ní Islam kí ni amanu thumma kafar munafiki burúkú Islam ò sí lẹ́mìí rẹ̀ ọkàn gbàgbọ́ lórí ahọ́n ni Islam yẹn kò dénú ọkàn rẹ̀ ríjọ kan ẹ mẹ́jọ yà yín lẹ́nu torí di eléyìí báyìí ẹnìkan ò sí àfi tí èèyàn bá mọ̀ túmọ̀ Islam ẹ dákun ẹ gbọ́ sọ̀láàtì lásán tá à ń ṣe ó tó mú ọmọ di kèfèrí tó bá dúró níwájú Allah tó sọ pé Allahu Akbar kàmátúmá gbólóyìn wàláhì ó tó dínà rẹ láti di kèfèrí ṣùgbọ́n problem tó wà fún wa ni pé à ń ṣẹ̀sìn àmọ̀túmọ̀ ẹ̀sìn táǹsì gbólóhùn Allahu Akbar ó tó dí ọlọ́nà láti di kèfèrí wọ́n ní Allah akbar akbar min kulli shay òun ló tóbi ju gbogbo nǹkan lọ mo ní Allah tó tóbi ju gbogbo nǹkan lọ táwa ní nǹkan náà tí mo fẹ́ fi Allah sílẹ̀ fún ẹ bá ń wá wá ṣé Ṣàngó ni àbógun àbífá àbésù a'udhu billahi minash shaitani rajim ìdí ìnà tó fi jẹ́ pé à ń pé káwá máa ń pa ẹ̀sìn káwá máa ń pa ẹ̀sìn omi ọ̀sán pọ̀ ọ̀rá yìí irú yín náà wọ́n máa mú
tó padà di adigbọ́ ti fa tó dẹlẹ́bọ lóògùn tó di pa ọwọ́ ẹgbẹ́ oṣó tó ọwọ́ ẹgbẹ́ àjẹ́ tó náà bá wọn pe Ṣàngó tó ń pèsè tó ń pògùn nítorí pé ọ̀kọ́ mà nípa ẹ̀sìn. ẹni tí wọ́n máa ń sọ kì í ṣàwàdà wàláhì ọ̀pọ̀lọpọ̀ máa ń súfèé ní rògbò yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń súfèé ní foríkalẹ̀ wọ́n máa ń táwọn wí bẹ́ẹ̀ náà ẹni tí ọmọ fàtí àgànkè rárá irú ìsìláàmù rọrùn lè má mú mi gan atòlẹ́yìn rẹ̀ pa fẹsẹ̀ sọ láti tọ̀ ẹ mọ̀ pé gbogbo wọn dákẹ́ ni á kì ó jẹ́jẹ́ ni kò síbo ṣe lè yánu tó wọn ní káka fàtí àti súra ní rákà alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ní rákà ẹlẹ́ẹ̀kejì rákà alákọ̀ọ́kọ́ làwa wà ẹ sì mọ̀ pé ẹ̀yìn ẹnìkan la wà ní ké bá àbá ṣe ké tó bá pàwà nìkan ni a sì ní ké bá àbá ṣe ké tó bá pàwà ní lè máa mú tó rá àmọ̀gbà tí ó tètè rùkú sí ká tó dé máàlìkì yawmiddin ìmáàmù ti rùkú ó pè fúnfura náà irú ìsìláàmù wo lẹ́yìn ṣe wọ́n ní ká ka fatia ká tó ka kankan lé jẹ́jẹ́ gbogbo wọ́n sì jọ kà á àwa tí ìdè máàlìkì yawmiddin àwọn àkèlò ìwọ́n ti rùkú ó mú fura dání sòtẹ́ni tí ó jẹ́ lè mọ́mu bá rí báwọn kí á lè sọ pa àwọn jàmá àwa tó mẹ́ẹ̀ẹ́dógún kò sẹ́nì kankan tó sọ̀rọ̀ pé irú sọ láti wọlé lé ìwọ́n ní kóòdù ọ̀bá tó ti ṣe ó túmọ̀ sí pé nǹkan bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́túmọ̀ ìsìláàmù rárá ọ̀tọ̀ ní tí ìsìláàmù mú wá ọ̀tọ̀ ní tí wọ́n ṣe wọn gbọ́ yé rárá bí tí òlé ó kéré ma ẹ dákun sáà lè máa ṣe báwọn kó dijọ́ kan káwọn kan wá dán Ṣàngó kan wò wájú ẹ̀ wọ́n wá dógun kan wò wájú ẹ̀ kọ́ mọ̀ pé òun rántí pé Ògún ti gba lòun náà ọmọ ológun lòun díẹ̀díẹ̀ yóò lọ́wọ́ ṣe Islam mà torí kan mọ túmọ̀ Islam yìí ó túmọ̀ sí pé sẹ́lá ń bẹ wájú ẹ̀yin tẹ́ mọ̀ nípa Islam ẹ bùkátà kẹ́ ẹ rọra yín kẹ́ ẹ wá sí ipò déédéé àwọn èèyàn tẹ́sí lè máa bá wọn sọ̀rọ̀ ń pa ẹ̀sìn nítorí pé tí n bá wúra ń gbé àmọ́gá èèyàn kékeré kọ́ ni mí irọ́ lásán tálẹ́bí bá ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn yóò níye tí mo bá rọra mi tí mo ṣàlàyé ẹ̀sìn tí wọ́n rọra rẹ tó ṣàlàyé ẹ̀sìn títọ́ rọra rẹ tó ṣàlàyé ẹ̀sìn ẹ̀mọ́ kan ò ní tán àmọ́ wọ́n dínkù gan ọ̀pọ̀lọpọ̀ ó di pé wọ́n gbọ́ ẹ̀sìn yíyé dáadáa kẹ́sì gbọ́ yé dáadáa ibi tó rí wá wà nù ẹ̀yin nìsín tẹ́ bá ti dé kó gbọ́ yé dáadáa ẹ ti wá ìṣọ́ àti ààbò tó nípọn jẹ wurin lọ fún wa wọn ò ní fi Islam yẹn lẹ̀ síbi táwọn ẹbí mójútó nù ìdí tọkàn rẹ fi balẹ̀ nu ìgbà tẹ́yìn sọ pé ẹni tó bá wá láti inú wa wá sọ́dọ̀ yín kó ń fẹ́ di kèfèrí kẹ́ ẹ tẹ́wọ́ gbà ẹni tó bá wá láti inú yín kó ń fẹ́ di mùsùlùmí káwọ́ lé ọtí ànábì lọ́rùn ọ̀rọ̀ ọ̀rùn fànábì nítorí pé àwọn èèyàn tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ ìpò ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn jiná débi pé wọn ò ní fi Islam yìí sílẹ̀ síbẹ̀ làwa rí torí de eléyìí abùkátà pé gbogbo ẹni tó bá ti mà nípa kéwì ẹ dákun ẹ rọra yín ẹ ṣàlàyé ẹ̀sìn yín fáwọn èèyàn ẹ rọra yín ẹ jẹ́ kí wọ́n gbọ́ yé dáadáa nítorí pé tí wọ́n bá gbọ́ yé dáadáa ẹ̀yin gan gba àwọn ẹ̀san tó pọ̀ lọ́dọ̀ Allah ọ̀kan ní jẹ́ pàǹsẹ̀ Islam pẹ̀lú òdò ọ̀kan ní jẹ́ pàǹsẹ̀ Islam amúmẹ́bọ mẹ́sìn ìdí nu tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ gan tó lọ ń ṣe mùsùlùmí wọ́n mẹ́bọ mẹ́sìn torí pé wọn ò gbọ́ yé lọ sídìí pọ́ tako gbogbo nǹkan yìí náà torí délé ọ̀dọ̀wọ̀ wa ọ̀dọ̀wọ̀ wa lakum dinukum waliya din tó lù wá sọ àwọn èèyàn gbọ́ yé láti rí mùsùlùmí pẹ́pẹ́ tó ń bá wọn sòsà ẹ̀rí mùsùlùmí yóò ládìgbọ́ ti fálò ẹ̀rí mùsùlùmí òun náà tún máa bá wọn kí èṣù ẹ̀sìn mọ̀ pé ń jọ́tà ti ń ṣe gbogbo nǹkan àwọn nǹkan ti gba ìsìláàmù mọ́ wọn lọ́wọ́ wọ́n ṣe mùsùlùmí má wọ́n ṣe mùsùlùmí má kèfèrí wọ mọ́sálásí ni o a sì lè dá yàn mọ̀ pé kèfèrí ni kọ́ wọ mọ́sálásí káfí sílẹ̀ ààyè rẹ̀ kọ́ níbí gbogbo ẹni tó bá ń ṣe Islam yóò mọ tinú tòde kò ní lẹ́bọ lẹ́sìn kò ní lẹ́bọ kọ̀rọ̀ kò ní lóṣù kò ní lóṣàkà tó gbé pamọ́ tí ń wárí fún
so Olúwa ti fi ọmọ náà má fọwọ́ ara rẹ̀ wá gbélé àdánwò gbogbo sẹ́jà máa ń ṣe láyé kìí ṣe dandan torí pé ó ti jẹ́ mùsùlùmí kọ́wọ́ rẹ̀ ọ̀yá kìí ṣe dandan torí pé ó ti jẹ́ mùsùlùmí kọ́ máa ta wìtìwìtì torí pé àkọọ́lẹ̀ wà tó bá wù Allah kọ́ wọ́n máa yá yọ̀ọ̀yà tó bá wù kọ́ máa ta wìtìwìtì ọ́ máa ta wìtìwìtì tó bá wù kọ́ jẹ́ pé wọ́n lọ rọ́wọ́ mójú ọ́ rọ́wọ́ mójú tó bá sì wù kọ́ jẹ́ pé wọ́n lọ tálákàjù ọ́ tálákàjù torí pé ibi tá a wà ilé àdánwò ni ẹni tó rí ṣe àdánwò ni ẹni tó kù díẹ̀ káàtó àdánwò náà ni mọ́ àti torí pé ó kù díẹ̀ káàtó torí pé ibi tó pọ̀lọpọ̀ ti dọ̀sẹ́ bọ́nu o ọwọ́ ìyá tó nǹkan yọ mọ owó oògùn ká yọ dẹni tí ń ṣẹbọ sí Allah ọjọ́ ọmọ ta tó nǹkan ọ̀rọ̀ owó ṣiṣẹ́ yọ mọ owó oògùn ká òun dupò kan àwọn tí sì ń bọ́ ń dùn wọn bọ́ ń dùn lásán wọ́n gbé wọ́n bá wo nígbà tí ìsọ̀wọ́ àgbọn ni wọ́n ń gbé ká wọn lọ́ máa wọ́ oògùn òfò ká wọ́n máa mùsùlùmí kí wọ́n lè yàn máa ń ṣe ní oògùn tí ò lẹ́bọ nínú ẹ dákun ẹ sọ fún mi kí ni wọ́n máa ń ṣe ní oògùn tí ò lẹ́bọ nínú káfílẹ̀ bá a mọ̀ káwa náà túnra wa ṣe ẹ sọ orú oògùn wo lẹ́yìn ṣe kẹsì sọ́ńtọ́ wà nù rẹ̀ káfí mà bí ọ̀lẹ́bọnú àtọ́rí pé oògùn tẹ̀ ń ṣeun kìí ṣe Islam ìlànà àwọn ẹlẹ́bọ àwọn olóòṣà lọ́gbà wà so nínú oògùn tẹ̀ ń sì ń ṣe ìlànà ẹbọ ìlànà òòṣà náà lẹ́tẹ̀lé ẹ máa pọ̀fọ̀ ẹ máa pògèdè ẹ máa pàyájọ́ ẹ máa pe nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah ẹ máa júbà fáwọn ìyá yín àwọn bàbá yín kan àwọn òòṣà kan so gbogbo eléyìí ń gbolo tó wá bá Islam gbolo tó bá Islam so eléyìí túmọ̀ sí wípé ibi tó ti ṣẹbọ náà nù ibi tó ti ṣẹbọ nù ó ní àwọn èsì nǹkan kan tó kọ́ ọmọ sóògùn lọ torí pé téèyàn bá dákẹ́ tára rẹ̀ ó bá dákẹ́ ibi tó ti gba gbogbo ẹ̀ náà jẹ́nu kọ́kọ́rọ́ bí yín ajájẹ́ náà nù ibi tó ti dọ̀ ṣẹbọ náà nù torí ọ̀dọ́ wọ wa ká gbìyànjú láti jẹ́ pé táwọn bá ń ṣe Islam òdodo là ń ṣe kìí ṣe tẹ̀tẹ̀ jẹ́ kí ló fẹ́ mú ọmọ mùsùlùmí máa gbégún ẹ̀dá Islam eégún bí wọ́n ṣe jọra wọn kí ló fẹ́ máa mọ́ ọmọ mùsùlùmí sọ̀rọ̀ Islam orò sẹ́yìn ọmọ páwọn ẹ̀sìn kan léégún ẹ̀sìn kan lóró kí ló fẹ́ máa mọ́ ọmọ mùsùlùmí tó náà tún máa bá wọn bò sálé wọn pé ńgbà tó ti jẹ́ pọ́ ọmọ alẹ́ yìí ni ọ́ lè tako bíbọ̀ òòṣà yìí àwọn tako torí pé mùsùlùmí nìwọ kọ́dọ̀ òsàn bí ó ṣe kú lẹ́yìn tí ò ní síbẹ̀ mọ́ rárá la gbọ́dọ̀ sánà ètò tó wá báyàn lọ́kàn jẹ́ pípọ̀ ó ní báwọn èèyàn kan tún wà táwọn tún kéwú wọ́n tún kéwú kìí tún ṣe kéwú ìtòsí ilé lásán wọ́n tún lọ́ jìnnà ní ibi tẹ̀sìn ti wá gangan wọ́n tún lọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ àti wọ́n gbọ́ wípé ńgbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ilé wọn àwọn náà tún máa síwájú kí láǹfààní kí ó tẹ kọ́ náà rí sẹ́yìn ọmọ kó ti di sábàbí àti sórí ibú ńlá fún yín wọ́n tó yẹ kó yí àwọn èèyàn padà sí dáadáa pẹ̀lú àlàyé rẹ wọ́n tó yẹ kó jẹ́ kó wọ́n máa burú eléyìí tó wà nù nǹkan tí wọ́n ń ṣe ọ̀yẹ́ ká kú lórí nǹkan yìí àwọn bàbá wa tó kú ọkàn wa ń bàjẹ́ fún wọn àwa tá a kù a gbọ́dọ̀ ṣàtúnṣe kọ́ mọ̀ bà lọ jẹ́ pé nǹkan táwa náà ṣe kú ni wọ́n tó wá ké òyìn ẹlòmíì tó kọ́ gba dìgírì ìwọ ló tún wá jẹ́ pé wọ́n lọ tako bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wa ń lu kan tá a lọ lórílẹ̀‐èdè kan wọ́n ní kí ni ń dà yín láàmú ń lu yìí kọ́mọ́ bàjẹ́ pọ́tọ̀ ní tá à ń sọ ọ̀tọ̀ ní ti ń dà yín láàmú eléyìí bá ní a tó ṣẹlẹ̀ ni pé nílùú yìí wọ́n máa ń ṣẹbọ gan wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n máa ń sọ́sà àwọn ẹni tá sì lọ ké wá àwọn gan máa ń darapọ̀ máwọn èèyàn tá a máa ń ṣe a'udhu billahi minash shaitani rajim ọba yẹn lọ́kàn jẹ gan torí di eléyìí olúwa ti fi ọmọ náà olúwa sì ti ṣàánú rẹ àfi tó bá fẹ́ fọwọ́ ara rẹ tó bá fẹ́ fi bàtà ara rẹ jẹ́ ńlọ sọ pé ìsìláàmù kì í sọ́nà kódà gan gbogbo kèfèrí ayé tí bá ń gbọ́rọ̀ mi wọ́n fẹ́ kẹ́ ronú sọ̀rọ̀ yìí ìsìláàmù ló yẹ kẹ́ ẹ ṣe o wàláhì ìsìláàmù ló yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ lè bá a là
ẹni pé Islam yìí kò béèrè kankan lọ́dọ̀ ẹnikẹ́ni, kò béèrè kankan lọ́dọ̀ ẹnikẹ́ni ju kó sin ẹlẹ́dàá rẹ lọ. ẹlẹ́dàá rẹ tó sì sìn yìí wọn ò ní kó sìn lórí nǹkan tí àwọn olùmẹ̀sìn bá ń sọ lásán, àfi kí wọn náà tó rí dájú pé nítorúwá fi pa wá láṣẹ. ààyè ò sí nínú Islam fún olùmẹ̀sìn Islam láti kàn máa rọ ìlànà kan pẹ̀lú làákàyè tiẹ̀ wípé tẹ́ máa tẹ̀lé nì. a gbọ́dọ̀ rí dájú pé nítorúwá ní ká ṣe ó sì ṣe déédéé pẹ̀lú tó fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ayé tajẹ́ kò sínú Islam yìí. gbogbo táwọn bá ń sọ fún ọ nínú Islam yìí ó hàn gbangba ni. nínú Islam ni wọ́n ti máa ń sọ pé tá a bá fẹ́ yọkan tá a fi pọ́n yọkan ó di mélòó, tá a bá fi méjì fi pọ́n yọkan ó di mélòó. ó lè bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn míì. àwọn fílọ́sọ́fì tí ò bá làákà ìwọ̀n kúnnù ìlànà àwọn míì kò rí bẹ́ẹ̀ nínú Islam. nínú Islam kò sẹ́ni tó sọ fún ọ wípé darapọ̀ mọ́ Islam kò lè bá a máa dáwó fún Islam. ẹ dákun ta ló sọ fún yín bẹ́ẹ̀ rí nílùú di mùsùlùmí kò lè máa dáwó fún wa, dáwó fún ta ni kí la fẹ́ fi ṣe. sẹ́ẹ̀rì nínú Islam tẹ́nìkan sọ pé a pè yín wá sí mọ́ṣáláṣí wa, ẹ wá sí mọ́ṣáláṣí wa, mọ́ṣáláṣí wa ni kẹ́ ẹ máa wá. ṣé gbọ́dọ̀ ẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀? wa anna al-masajida lillah, gbogbo mọ́ṣáláṣí ti Allah. mi láǹfààní kan pàtó tí mo fẹ́ mú nínú kọjá pé mọ́ṣáláṣí mi lọ wá. àǹfààní tí mo ní ni pé ìwọ ọkùnrin sátìrí pé gbogbo sọ láti tó bá sí lọ́rùn èèyàn kọ́ mọ́ṣáláṣí ló ti lọ sí. mọ́ṣáláṣí tọ́síkọ́ sáti jẹ́ mọ́ṣáláṣí táwọn mùsùlùmí. dábàá wá pé tó bá mọ́ṣáláṣí wa ó máa sanwó fún wa o, àwọn ìdá kan tó máa san nínú owó rẹ àpò àsùnwọ̀n mọ́ṣáláṣí tí wà ní ọmọ bọ́ sí o, kò ní bọ́ síta àwọn mọ́ṣáláṣí mi o, kó sí ń tẹ́jọ́ bẹ́ẹ̀. Allahu akbar. Islam yìí dáa pọ̀. kò sínú pé àṣẹ̀sìn tán ẹ̀sán owó kẹ́ tó lọ owó kí ni ta ló ní kó san, kò sí ń tẹ́jọ́ bẹ́ẹ̀. torí ẹ̀ ronú sọ́nà ara rẹ o, Islam ló yẹ kó ṣe. ronú sọ́nà ara rẹ ọ̀nà lẹ́sẹ̀ yọ̀kan tó ló wá fẹ́ kó jẹ́sìn fún gbogbo àgbáńláyé. olú ẹlẹ́dàá wa fẹ́ kí wọn náà di mùsùlùmí, iná ló fi ní kí wọ́n máa ṣàlàyé rẹ̀. ó fẹ́ kí wọn náà kó dọ̀kan nínú àwọn ẹni tí ó di àwọn ẹni tí ń ṣẹ̀sìn fẹ́lẹ́dàá wọn lódodo, tó kúrò nídìí ẹ̀tànjẹ, tó kúrò nídìí ìrẹ́jẹ, tó kúrò nídìí ìyànjẹ, nítorí pé ìrẹ́jẹ ìyànjẹ ní gbogbo ẹ̀sìn kèfèrí. tó bá ronú parí ọgbọ yìí dáadáa. Islam kò sí ìrẹ́jẹ ńbẹ, kò sí ìyànjẹ ńbẹ. nínú mọ́sálásí akramakumullah àyẹ̀wò lẹ fi sílẹ̀ fáwọn olówó, mo ń béèrè, kò sí. àyẹ̀wò lẹ fi sílẹ̀ fáwọn ọ̀tọ̀kùlú, kò sí. àyẹ̀wò lẹ fi sílẹ̀ táwọn lárúbáwá bá dé, lárúbáwá pọ̀ sábàrúmánì, gbogbo táyì bá tẹ́ sí náà ní kálukú ti dúró. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Allahu akbar, Allahu akbar kabira. ó lè ríru àfi nínú Islam, ó lè ríru àfi nínú Islam. à ń ṣe sọ̀láàtì lọ, àbáwọn àmì mọ́sálásí lọ́jọ́ Jímọ̀, àwọn tí wọ́n pẹ́ kí wọ́n tó dé, ẹnìkan wá wọlé, àwọn á rí i pé àwọn rẹ̀ kìí ṣe irú àwọ̀ tiwa, ọjọ́ ọmọ Pakistan, ọjọ́ ọmọ India, ọjọ́ ọmọ Lebanon, ọjọ́ ọmọ Saudiya, ọjọ́ ọmọ Kuwait, ọjọ́ ọmọ America, ọjọ́ ọmọ Holland, ọjọ́ ọmọ Britain. ṣé ó pàtó ìsira pé kíni àbí kálukú fẹ́ sórí ni? mo rò pé yé wa ọ̀pàtó ìsira pẹ́pà yẹ bí wọn náà bá lọ sí Cambodia ni ó ṣe rí tó dúdú rẹ ọ̀pàtó ìsira anybody tó bá fẹ́ wọ mọ́ṣáláṣí, nítorí pé Al-Islam ẹ̀sìn kíni, ẹ̀sìn gbogbo àgbáńlá yìí. Allahu akbar. táwa ṣe sí mọ́ṣáláṣí wa táfà sí agbogbo countries, Asia, Australia, Canada, America, Brazil, Argentina, Peru,
Asia, Namibia, Zambia, Congo Brazzaville, DR Congo, àtúnfi Asia, Republic of Benin, Nigeria, Saudiya, wípé gbogbo all denomination kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Allahu Akbar. Islam ló yẹ kẹ́ẹ̀sì sẹ́wọ̀n tún wá sí àná ẹ̀tàjẹ́ burúkú wípé máa bọ̀ wá ń bí kìí ṣe ilé ìjọsìn abẹ́lé lásán, gbogbo ayé ló lè wá bí. Ẹ dákun kọ́ ọ má jayé má kọjá pábẹ́lẹ̀ ni wọ́n ń gbé. Tó bá ti jẹ́ mùsùlùmí ńkọ́ wa annal masajida lillah. Islam ga púpọ̀ jàmá, àfi bó ṣe jẹ́ pé púpọ̀ nínú ẹni tá a fi Islam ṣe lóore ọ̀ka kún orí ńlá. Ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ìmójútó ọwọ́ jábútẹ́ báyìí náà fi mú wọn ká kún. Ìjọ tó bá bọ́ ọmọ lọ́wọ́ ni wọ́n mọ̀ pé nǹkan sọnù fún kó lọ abọ́ mọ́jọ ọbọ̀ máa wà lọ́wọ́. Inna kulla shay'in khalaqnahu bi qadar. Olúwa ní gbogbo nǹkan la dá pẹ̀lú kádàrá o, gbogbo nǹkan pátá la dá pẹ̀lú kádàrá. ń ṣe lára rẹ ronú nípa ọ̀rọ̀ ara rẹ bóló ti bẹ̀rẹ̀ bóló bára rẹ lónìí nínú níní àtàìní, nínú mímà àtàìmà, nínú ọ̀nà ńlá àtọ̀nàdí, nínú ríríṣe àtàìríṣe, níbola bẹ̀rẹ̀ níbola dé lónìí kádàrá ni kádàrá ni kádàrá rẹ ò sí lọ́dọ̀ ẹnikẹ́ni. Tábà gbé ẹnìkan ló lo bústà fún ọ, bústà báwo gbẹlódé kí kádàrá rẹ burújí irọ́ lásán. Akọ́lé Olúwa Ẹlẹ́dàá ní ìṣẹ́ lórí kálukú. Nítorí wàá bá sọ pọ́ dà kò sẹ́ni tó lè ní kọ́ ọmọ dà. Nítorí bá lò ní dà tí gbogbo ayé bá lò débẹ̀ ò ní débẹ̀ ò ní débẹ̀. Inna kulla shay'in khalaqnahu bi qadar. Àwa sọ pé kádàrá ni gbogbo nǹkan. Kò túmọ̀ sí ká má gbìyànjú o. Kò túmọ̀ sí ká má gbìyànjú o. Kádàrá ni tí ń bá má màá mà tí ń bá kú ní mà ní mà wọ́n jókòó kalẹ̀ kọ́ mọ́ lọ́lé ẹ̀kọ́. Àti pé kádàrá ò ní bẹ fún ọ kó o ní mà. Tí ń bá lówó ń lówó tí ń bá sì ní lówó ní lówó ọ̀gbẹ́ni jókòó kalẹ̀. Kí ni kádàrá tí ń bẹ fún ọ ò ní lówó. Tí ń bá gbádùn gbádùn tí ń bá kú ní gbádùn ní gbádùn àárẹ̀ sì sí ọ. Wọ́n ní ọ lọ hospital olóòní lọ àárẹ̀ tí ó pọ̀ nù. So mo gba kádàrá gbọ́ kò pé ká ẹ má gbìyànjú àmọ́ ní tẹ́ẹ̀fì gbìyànjú ọ̀gbọ́dọ̀ tako ti Allah o kọ́ máa pé ọlọ́run ọ̀pá àjò tó fi wá lọ́ máa ṣẹbọ gbogbo ntọ́ bá fi gbìyànjú ọ̀gbọ́dọ̀ tako ti Allah. Tẹ́bí ọba pààyàn ọ pààyàn tẹ́bí ọba ní pààyàn kò ní pààyàn jẹun kọ́ wá padà pé bí ń pọ́ àwọn àpò kádàrá ni pé ìwọ ò ní máa yó sẹ́mi kó ti kọ́kọ́ jẹun ná so èèyàn fẹ́ bímá wọ́n ní tí a bá kọ́ pé èèyàn bímá láyé ó kúkú bímá ẹ̀yà o òun ti lọ ọdún 45 ìwọ bọ̀bọ̀ yìí òun ti lọ ọdún 45 wọ́n ń pè ọ́ bọ̀bọ̀ ládùúgbò òun kọ́ ọmọdé ni ọ́ fẹ́yàwó ló túkú díẹ̀ níjẹ́ òní díẹ̀ ń pè fẹ́yàwó wàlẹ ẹ má dààmú bàbá lọ́mọ ọ̀njọ́ kò wò ní lọ́mọ ó gbìyànjú ìyànjú olùwànìkẹ́ gbà eléyìí túmọ̀ sí pé a kì í gbára lé pé kádàrá ká má wàá ṣiṣẹ́ má lẹ́bọ̀ lọ́wọ́ náà lọ sọ pé wọ́n kó lé ẹ̀ má lò sọ fún ẹ̀ wá Nabi sallallahu alaihi wasallam ẹ má ṣiṣẹ́ fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minun. Allah ò rí sẹ́yìn lójú ayé ànábì ọ̀nà ò rí sẹ́yìn àwọn olùgbàgbọ́ òdodo lọ́jọ́ kọjọ́ wọ́n máa rí sẹ́yìn. Torí ẹ̀ mo gba kádàrá gbọ́ ọ̀tàkùn ká gbìyànjú. Ìdínú báyà ń jọlùmọ̀ báyà ní jọlùmọ̀ ọmọ tẹ́tí gbọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ ọmọ lọlé ẹ̀kọ́ ò ní fi ẹ̀kọ́ tán kọ́ ò ní fi ṣeré. Bóyá lówó báyà ní lówó ọ̀n rajà ọ̀n tajà ọ̀n rajà ọ̀n tajà Allah fi ràn ọ́ lọ́wọ́ débi àwọn kan kọjá fún ọ láì tí ì sanwó.
wọn náà sì jàǹbá wọn gbogbo bọ́ọ̀ máa ṣe ń ta ló ń kówó fún wọn wọ́n ṣe ń ta ló ń kówó fún wọn wọ́n padà kó ọjà fún ọ débi tí wọ́n gùn lérò ó sì fijọ́ kan jàǹbá wọn Olúwa padà gbé ọ lọ́wọ́ sókè ó túmọ̀ sí pé kádàrá rẹ ni pé ọ̀la torí ẹ̀ àgbà pé gbogbo nǹkan ló wà lórí kádàrá ṣùgbọ́n kádàrá ọ̀tá kó kẹ́ gbìyànjú. àwọn Jabariyya táwọn ń sọ pé àwa o gbogbo ń tábà láti àwa kọ́ la sí wọ́n fi wá sí ni tó bá jẹ́ pé wọ́n fi wá sí ni àwa kọ́ la sí kí ni wọ́n fi àjẹ́ wá sí ọmọtí ọlọ́wọ́n ọmọtí àfi mímu ni ọjàlè ọlọ́wọ́n ọjàlè àfi mí jalè ọ̀pààyàn ọlọ́wọ́n ọ̀pààyàn àfi mí pààyàn ọ̀dà ó túmọ̀ sí pé àwọn ò ṣe nǹkan kan náà máa nù téèyàn bá sì ti ṣe nǹkan kan ìṣirò kí ni wọ́n fẹ́ ṣe fún yàn lórí kí ni ń téèyàn ò ṣe Olúwa fèsì fún wa o Olúwa ní la yukallifu Allahu nafsan illa wus'aha Allah ò di ẹrù kan rù yín àfi ń tẹ́lẹ̀ rù má parọ́ pé wọ́n fi ọ́ ṣiṣẹ́ ni ìwọ ló ń ṣiṣẹ́ rẹ̀ fúnra rẹ̀ wọ́n lọ ṣẹ̀ṣà nítorí òṣìṣà lẹ́sà ló ń ṣe lórí pé wọ́n lọ ṣẹ̀ṣà nítorí òṣìṣà lẹ́sà ló ń ṣe nígbà tó ṣe pọ̀ lágbára láti ṣe orí rẹ̀ lÓlúwa ó ti ṣèṣirò fún ọ orí nǹkan tó ṣe lÓlúwa ó ti ṣèṣirò fún ọ Olúwa sì ní rusulan mubashirina wa mundhirin li'alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul Olúwa rán àwọn ìránṣẹ́ kó máa fún àwọn ẹni tó bá gbọ́ gbà nírò òdùnnú ó sì máa ṣèkìlọ̀ fáwọn ẹni tó gbọ́ tí ó gbà káwọn èèyàn má bàa láwíjàre kan mọ́ lẹ́yìn ìgbà tó Olúwa ti rán àwọn ìránṣẹ́ Olúwa ń fẹ́ kẹ́ ṣe dáadáa ó sì fẹ́ kẹ́ jìnnà sáìdá gbogbo ẹ̀ lànàbì ti ṣàlàyé ó ní àwáwí kan tó fẹ́ wí níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah ǹjẹ́ àwa rí Allah abáàní rí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah al-Qur'ani ti yanjú ẹ̀ ọ̀rọ̀ tá à ń bá lọ ní pé kò sí nǹkan kan àfi kó jẹ́ pé al-Qur'ani ti mú wa a rí Allah lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah ṣùgbọ́n àwọn ẹni tí ó rí ní rírí ti dáadáa tí ìdẹ̀ra ti ń bẹ́nu rírí gan tó ju wíwọ àlùjánnà lọ àwọn náà làwọn olùgbàgbọ́ òdodo Allahum dákun má ṣe léèwọ̀ wa Olúwa ní lilladhina ahsanul husna wa ziyada àwọn ẹni tó bá ṣe dáadáa á fi dáadáa tó dájú ètò wọn ṣe lọ á fi san fún wọn àtàlékún Ànábì ní àlékún yẹn òní rírí tí wọn rojú Allah Olúwa má ṣe léèwọ̀ wa Olúwa ní wujuhun yawma idhin nadhira ila rabbiha nadhira àwọn ojú kan tutù lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah kí ló mú tí ó fi tutù Olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n máa wò wíwò tí wọ́n máa wò Allah ní ó jẹ́ kí wọ́n tutù tẹ́nìkan bá ní àní rí Allah jàre ànìkan sàmì àdúrà kí Olúwa kọ́ má sí òun lọ́kàn nínú ẹni tí ó rí Allah kẹ́yẹ́ bó Olúwa ti sọ pé kalla innahum an rabbihim yawma idhin lamahjubun àwọn kan wà tó ń fi gàgá dí tí wọn ní rọ́lùwà wọn bákan náà àwọn kan wà tá a mọ̀ sí Rāfidah àwọn ẹni tó kọ́ ti Abubakar tí wọ́n kọ́ ti Umar wọn kì í fẹ́ gbọ́ orúkọ Abubakar wọn kórìíra orúkọ Umar wọn kì í fẹ́ gbọ́ rárá ǹjẹ́ ọ̀nà kan wà wà tá Al-Qur'ani fi fèsì fún wa bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe sọ fún yín ní bọ́yá ń bọ̀ mí nígbà tí wọ́n kọ́kọ́ gbé ṣíà tẹ́gbàkídà burúkú ìwà Nàìjíríà sẹ́wọ̀n kan lówó láwọn Iran yẹn wọ́n rówó ná owó epo fún àti tan ṣíà yẹn ká tẹ́lẹ̀tẹ́lẹ̀ Iran ahlu sunna ni wọ́n sì ṣe sunna láwọn ọgọgọ́rùn ọdún eléyìí tó ṣe wípé ó ju 9 lọ
wọ́n ṣe súnà lọ́gọ́rùn-ún ọdún tó ju 9 lọ kó tó di kan di ṣíà. Akramakumullah, wọ́n wá wọ́nà láti tan ṣíà ká gbogbo àgbáńlá yìí. Ìgbà tó fẹ́ tàn ká Nàìjíríà yìí, ẹnìkan nínú àwọn ẹni tí wọ́n mú lọ sí Iran torí pé wọ́n á kó àwọn èèyàn àwọn àfáàfáàfáà ó kó wọn lọ. Ọ̀kan náà tí wọ́n á pè lọ òní wọ́n fún wa níròyìn òun jẹ́ Abubakar. Wọ́n nígbà táwọn dé Iran tí wọ́n mú àwọn lọ ṣàbẹ̀wò sáwọn abẹnugan wọn àtàwọn adébì kan wọ́n á ní kíkálukọ dárúkọ rẹ̀ òun sì ń jẹ́ Abubakar. Arínú wọn náà ti jẹ́ Umar. Sani bàbá yẹn bá fajúro ojú rẹ̀ kọ́rẹ́rọ́ ní bá ń bínú pé ìwọ rí Ali ńlẹ̀ ọ̀jẹ́, orí Hasan ọ̀jẹ́, orí Hussein ọ̀jẹ́, Abubakar àti Umar báwo. Inú wọn ń bí òun lẹ́nu pé sẹ́nìkan sì ń bá Abubakar radiyallahu anhu ṣọ̀tá, Umar radiyallahu anhu ṣọ̀tá, ilé àwọn ọ̀tá wọn lẹ́lọ. Ó ní ọ̀rọ̀ yún tí wọ́n sọ ní Allah fi la nínú àtìdí ṣíà tó ń ra sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwọn fi jáde ní Iran. Pàtó ń délé ló ń túbá lọ sọ́dọ̀ Allah pé òun àtìdí ṣíà láíláí. Kéèyàn máa kórìíra ọkọ̀ Abubakar lásán wọ́n fẹ́ gbọ́. Báwo lolúwa ti ṣe fèsì fún wa nínú Al-Qur'an? Bẹ́ẹ̀ ni Olúwa fi yé wa nínú Suratu Tawbah ayé 40 tí wọn náà bá délé kò sí. Olúwa ní thaniya ithnayn idh huma fil ghar idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana. Òun ló sì kejì rẹ̀ tán fi jẹ́ méjì nínú kòtò tí wọ́n sá sí. Ní ìgbà tí Abubakar radiyallahu anhu tí ń sọ fún Ànábì sallallahu alayhi wa sallam kí àwọn kèfèrí tí wọ́n dúró lókè kòtò tá a sá pamọ́ sí yìí tẹ́nì kanu wọn bá wo ibi tẹ́sẹ̀ rẹ̀ wà tó bá wó sàlẹ̀ yóò rí wa. Ànábì sallallahu alayhi wa sallam ó wá sọ pé la tahzan, má bànújẹ́ o, inna Allaha ma'ana, dájúdájú Allah ń bẹ pẹ̀lú wa. Nínú síra wọn lánàbì sọ fún Abubakar wípé ma dhannuka bithnayni Allahu thalithuhuma, kí láburú tó rò kó lè ṣẹlẹ̀ síyàn méjì tí Allah ó sì kẹta wọn, kò sí aburú náà tó lè ṣẹlẹ̀ sí wọn. Àyà yìí orí máa fọ́ wọn sóni, mo rò pé àyà yìí orí máa fọ́ wọn sóni fáwọn ṣíà àtàwọn ẹni tí wọ́n fẹ́ di ṣíà, nítorí pé àyà yìí ó fi hàn Abubakar tẹ̀ ń bínú onani tẹ́yìn bá fẹ́ rárá o Mr. Jacob ni o Mr. Manu ni o kọ̀dákùdá fàrẹ̀ dasọ. Ta ló ló wá sọ̀rọ̀ rẹ̀ ń bí Abubakar radiyallahu anhu yóò máa fọ́ wọn lórí ti wọn ni ẹni táwa ń bu ẹni tá à ń ṣépè fún tá à ń láàánà ó sì rà lè jẹ́ pé àlóòna Abubakar ni chéǹjì ẹ̀wò kárí ó rí kókó tó dákẹ́ ni wọ́n gan ti máa rí i pé sáwọn èèyàn sì gbọ́ tó bẹ́ẹ̀ wọ́n gbọ́ tó bẹ́ẹ̀. thaniya ithnayn, òun lẹni tó sì kejì rẹ̀ tá fi jẹ́ méjì, kò sẹ́ni kẹta pẹ̀lú wọn. ìyẹn sì máa mú yàn mára bẹ́ẹ̀, àṣírí tó wà bẹ́ẹ̀ nù. ìyẹn sì máa mú yàn mára bẹ́ẹ̀ tó fi jẹ́ pé kò sí ẹni tó sì kẹta wọn. ọwọ́ sí wọ́wọ́ tó bẹ́ẹ̀ téèyàn fi fàyàn mára tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé bí sàhábà ṣe pọ̀ tó kò rẹ́ nìkan mú lẹ́yìn nígbà tó ń ṣe hijira tó ta ní lọ Abubakar. Nǹkan ga pọ̀ ọ̀rẹ́ ẹ̀yẹn sọ ní tí wọ́n jọ ṣe hijira tó fi jẹ́ pòun pẹ̀lú rẹ̀ ní ọjọ́ wàá nu kòtò. sẹ́mi pé gbogbo yẹn ti ń lọ sí Madina, gbogbo yẹn ti ń lọ sí Madina, Ànábì ò ti lọ, Abubakar náà ò ti lọ. ọjọ́ kan Abubakar wá lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé mo ń gba ìyọ̀ǹda pé kẹ́ ẹ dàpọ̀ kẹjọ jẹ́ pé ń tẹ̀lé yín níjọ́ tẹ̀ ń bá ń lọ sí Al-Madina tẹ̀ ń ṣe hijira.
Ànábì sì gbà. Abubakar ọmọ o dípò nìkan ló wọ́n tẹ̀lé Ànábì o dábàá pé onímọ̀tara rẹ̀ nìkan ni o kò sì tọrọ pé wà Ànábì yóò jẹ́ pé mi nìkan ní tẹ̀lé ọ a'udhu billahi minash shaitani rajim. ọmọ pẹ́lú mi ò ní tẹ̀lé Ànábì. Ànábì ò sì sọ fún gbọ̀nà kankan wípé wọn nìkan ló tẹ̀lé mi. torí pé Ànábì kì í kàn dá ṣe nǹkan tí ó bá ṣe bí Olúwa bá ṣe fi mànà iná ní máa ṣe. torí ẹ̀ ni wọ́n sọ pé kí ló dé tó fi jẹ́ pé ńgbà tá Ànábì kú kìí ṣe ìyẹn yọ̀kan ló síwájú gbogbo sàábé ṣe ìmáàmù sókè Ànábì lára. síbẹ̀ ẹ̀ máa bọ́ sí ṣẹlẹ̀ gbogbo sàábé kọ̀ọ̀kan bọ́ wájú ń ṣe sọ láti tiẹ̀ kálukú ń ṣe tiẹ̀ ń kó ń bẹ̀ kálukú ń ṣe tiẹ̀ ń kó ń bẹ̀. ìdí nu tó fi sọ pé kú níjọ́ àtìní wọ́n sì níjọ́ àtàlátà ẹwà dúró èèyàn kálukú ṣe sọ láti tiẹ̀ sí lára. wọ́n ní nínú tó fà á tí wọ́n fi jẹ́ kéèyàn kan pàtó kó ṣe ìmáàmù tó ti pé k'Ànábì ò tó kú. Ànábì sọ pé múrù Aba Bakrin falyusalli bin-nas. ẹ pa Abubakar láṣẹ kó máa ṣe sọ láti fáwọn yẹn. Àìṣà kọ̀ láti jíṣẹ́. ó ní wà Ànábì tẹ́ bá ní kí Abubakar kó máa ṣe ìmáàmù fáwọn yẹn Abubakar ò ní fún wọn láǹfààní àti jẹ́ kó gbọ́ kí ó tó ń bá ń ké. kí ni ìdí abájọ torí tó bá ti dá ẹnu ilé Al-Qur'ani tí ń ké báyìí yóò máa sunkún. àwọn èèyàn ní mọ̀sẹ́kúnlà ń gbọ́ ni àbá Al-Qur'ani ẹ̀bá ní kí wọ́n sọ fẹ́lòmíì àwọn ọmọ rere nìyá o yìí sàn àwọn ọmọ tó kí wọ́n mọ wá kẹ́ni tó wà ń pò kó kú kí bàbá àwọn bọ́ bẹ́ẹ̀. sẹ́mu ká Àìṣà ọmọ ta ni ọmọ Abubakar tó bá kó sí yẹ Àìṣà ń wá ọ̀nà láti yẹ kó lórí bàbá rẹ̀ sọ láti lásán ni o kò tí sọ̀rọ̀ máa sọ lórí o. tọ́ Àìṣà tó wá lọ bá Hafsa ọmọ Umar tó náà jẹ́ ìyàwó Ànábì. wọ́n ní Ànábì ní kí wọ́n sọ fún bàbá mi kó máa ṣe sọ láti fáwọn yìí. tó sì mọ̀ kí bàbá mi tó bá ti bẹ̀rẹ̀ sí kí Al-Qur'ani àwọn ọmọ sunkún àwọn èèyàn ò ní gbọ́ kí ó tó ń kà Abubakar kan máa sunkún tí ò ní túmọ̀ ọ́ ìyẹn ní Al-Qur'ani yẹn bẹ́ẹ̀ ṣe ń kí wọ́n lápá lára tiwọn níjọ́ ni wọ́n gbọ́ Al-Qur'ani tó sunkún rí wọ́n dájú báwò lójú bẹ́ẹ̀ tó dorí ahun. ṣùgbọ́n ọba sọ fún Ànábì pé bàbá Àìṣà tẹni kí wọ́n sọ fún un yóò máa sunkún kò ní dáhùn èèyàn gbọ́ Al-Qur'ani sí báńkì ẹ sọ fún wọn. Hafsa náà bá sì gbéra náà bá lọ sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé kò sọ pé Àìṣà lọ sọ fún o mo ń gbọ́ pé ń sọ pé wọ́n sọ fún Abubakar kó máa sì máàmù fáwọn yẹn Abubakar wọn máa sunkún ẹ bá dé wọ́n sọ fún bàbá tèmi Umar. Ànábì ní ẹ̀yin obìnrin wọ̀nyí ẹ yàtọ̀ sáwọn obìnrin tó fìtínà Ànábì Yusuf àní ẹ sọ fún Abubakar kó máa ṣe ìmọ̀. Hafsa wa bá Àìṣà pé ìǹtatara rẹ róore rí torí pé ní ìsìn tó ti sọ́dọ̀ Hafsa sẹ́wọ̀n pé táwọn bá gbà wọlé Umar ní ọba ti ike ń ṣe sọ láti yẹn Hafsa ọkà púpọ̀ ń rí oore látara àmàrà tí Àìṣà mú wa ṣùgbọ́n Ànábì ti gbádà nù lòun ìǹtatara rẹ róore kan rí jàre. Ànábì sani Abubakar yìí tàbá fẹ́ tó ẹni tẹ́ ẹ ti fi ṣe alámòjútó lórí nǹkan yín kó tó di pé ẹ lọ tálẹ́ni tó tọ́kọ́ mójútó náà tẹ́ ẹ bá sí òun náà ni torí yọ́nú sí láàyè ó dájú pé yọ́nú sí náà lẹ́yìn ikú. wọ́n ní ìdínà tí wọ́n fi gbà kẹ́nìkan kan jẹ́ pọ̀ ní òṣùwájú ṣe sọ láti sànàbì sallallahu alaihi wasallam àlà torí tí wọ́n bá fi lè fẹ́ nìkan lẹ̀ tó bá fi lè ṣe ìmáàmù yòó òun náà bá kùn lé pé tálẹ́ tó ṣe sọ láti sànàbì là. ṣébí mi ni ajẹ́pẹ́ mi ni mo yẹ kí n jẹ́ àrólé
akramakumullah anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún Abubakar ipe wọ́n mọ̀ fẹ́ mú lọ tábà pa anabi lọ́sọ̀jú ṣáájú. Abubakar nígbà tó sùn àtọrọ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kò sọ pé má gbà fẹ́ lómi tábà pa Abubakar ló ní mọ̀tara rẹ̀ nìkan kọ́ mà pẹ̀lú mi ò ní tẹ̀lé anabi àfọ̀nìkan títí tó fi dijọ́ tá anabi lọ sallallahu alayhi wa alihi wa sallam. ẹni tí a sì jọ ń lọ wọn náà lájọ máa wá bàbá wà lórí ilẹ̀ bàbá wà lórí pèpéle bàbá wà lórí àpáta ẹni tí a jọ ń lọ náà nìkan lájọ máa wá bẹ́ẹ̀ ló sọ adé lomi ni wọ́n jọ wà nù kòtò. torí ẹ eléyìí jẹ́ ìsì fún àwọn tani àwọn Ṣíà máa fọ́ wọn lórí èso ìláyà yìí. torí àwọn Ṣíà àwọn ní yí padà pé kìí sọ Abubakar nítorí kí ló Abubakar jẹ́ sí wọn ọ̀tá wọn gẹ́gẹ́ bí àyà tó sọ̀kalẹ̀ ni torí wọn fi ń fọ ìyá ńlá wa Aisha ma nínú Suratu Nur àyà 10 tó fi ń fọ ọmọ pé kò ṣe zina wọ́n ń bàjẹ́ ni tẹ̀kọ́ lọ́dọ̀ Ṣíà kìí ṣe Aisha wọn sọ̀rọ̀ rẹ̀ o kìí ṣe Aisha wọn sọ̀rọ̀ rẹ̀ nítorí tí wọ́n bá gbà pé Aisha wọn sọ̀rọ̀ rẹ̀ sẹ́wọ̀n ká Aisha wọn ńlá náà rẹ̀ ń jojúmọ́ ni àwọn ń bú ń jojúmọ́ ni torí rẹ̀ ló fi jẹ́ pé Aisha ni màálù tí wọ́n ní kó pa láyé ànábì Musa lọ́dọ̀ àwọn Ṣíà Aisha tó dé láyé ànábì Muhammad wọ́n ti wá ní kó pa màálù.